Èdè Yorùbá tiwantiwa. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́. Àṣà ti ṣe ilẹ̀ wa, àgbọ̀dọ̀ tọwọ́ wa bàjẹ́ o. Àṣà Yorùbá. Káwọn olólùfẹ́ Yorùbá lè láṣà àárọ̀ ọmọ tí ó yí Yorùbá rẹ̀. Yorùbá ló láṣà, àwa lálẹ́ èdè wa. Yorùbá ló láṣà, pẹ̀lú Bùkọ́lá Akíntẹ́rù. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́. Ṣòkòtò àbáwọ̀ Yẹ̀lú yóò tètè lọ sí aṣọ. Tẹ́nitẹ́ni àkísà nígbà. Ẹ má jẹ́ àtàrà wa lọ́pọ̀ o. ọmọ rẹ̀ ti fọwọ́ sí pẹ̀lú bàbá rẹ̀. Ẹwà èdè Yorùbá o. Tiwantiwa. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́. Àṣà àti ṣe ilẹ̀ wa, má gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́. Ọmọ ẹlẹ́ṣẹ̀ dídá bẹ̀rẹ̀ kábùlẹ̀ ní síbi ọmọ ẹlòmíràn o. Bùkọ́lá Akíntẹ́rù fún iṣẹ́ ọpọlọ. Yorùbá ló láṣà o. Láti ràn bí òwe o. Abala mẹ́ta ètò Yorùbá ló láṣà rí. Abala orírun wa níbo láti ṣẹ̀ wá. Abala kíkanjú àti abala òye. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́. Àṣà àti ṣe ilẹ̀ wa, má gbọ́dọ̀ tọwọ́ wa bàjẹ́ o. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́. Ẹni tẹ dáwọ́ tó rẹ́kọ̀dì wa. Àwa lálẹ́ èdè wa, ètò Yorùbá ló láṣà, pẹ̀lú Bùkọ́lá Akíntẹ́rù. Àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́. Yorùbá ló láṣà o. Tiwantiwa. Olórí ayé o, adára tán, olónìí, ọlọ́la, olóṣù yìí, ọlọ́sẹ̀ yìí, ọlọ́dún yìí, gbígbínnìkì, awúwo má ṣe é gbé, akọ́dá ayé, olùdarí ẹ̀mí, olùdá ẹ̀mí, olùpàṣẹ, olùpọ̀ ọ̀rọ̀, Elédùmarè, ọba wímáyẹ̀hùn, alábẹ́ẹ̀nú àṣásí, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, kábíyèsí atẹ́rẹrẹ kárí ayé, ọba tó rínú, ó róde, ó rí gbòòrò, ó rí kọ̀ọ̀rọ̀, ọba mi tí kìí kan, kìí bàjẹ́, kìí pinyìnkì, kìí dòbu, ẹni wájú torí ń tẹ́ni tó ń bẹ lẹ́yìn ṣe. Ọlọ́run ayérayé o, látàtẹ̀tẹ̀ kọ́ ṣe kúkú lẹ́ tí ń bẹ, ẹ ó sì máa bẹ nígbà tí ò bá tún ní sóhunkóhun mọ́. Ọlọ́run tá à ń bọ nígbà òjò, òun kan iná là ń bọ nígbà òrùn, òun là ń bọ nígbà ọyẹ́, òun là ń bọ nígbà òtútù, bẹ́ẹ̀ kò yípo padà o, kìí sùn, kìí tògbé. Ọlọ́run láíláí, atẹ́rẹrẹ kárí ayé o, olùfẹ̀yìntì tèmi, aládé tó ń rọ ẹnikẹ́ni tó bá gbé adé lóyè, ọba tí ń fi gbogbo ọba jẹ, Ọlọ́run tí gbàdọ̀bálẹ̀ gbogbo ládéládé ni mò ń ké sí. Olórí ayé, atẹ́rẹrẹ kárí ayé ò máa ṣeun. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáńlá ayé, ẹni ká ṣe bó ṣe yẹ ká ṣe.
nítorí pé ọpẹ́ ló máa ń pẹ̀dá sílé ayé. Mo dúpẹ́ lọ́wọ́ adániwáyé tó pa wá mọ́ látọ̀sẹ̀ tó kọjá, tó tún jẹ́ a máa bẹ, tó jẹ́ a máa wà. Èmi a máa wí ní gbogbo ìgbà pé orí ọ̀fẹ́ adẹ́dàá la kúkú ń jẹ, nítorí pé Ọlọ́run ló lè fẹ́dá láàyè láti máa tẹ ilẹ̀. Ọlọ́run kan yìí náà ló lè fún ilẹ̀ láàyè láti tẹ ẹ̀dákẹ́dá tó bá wù ú. Bílẹ̀ bá sì ti ń tẹ èèyàn, ẹ̀mí ti bọ́ lára onítọ̀hún. Kábíyèsí, ẹ ṣeun oore. Bùkọ́lá Ajítẹ́rù ń lè ní jẹ́ bí gbogbo yín ṣe mọ̀. Pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé, èmi ni atọ́kùn ètò Yorùbá ló làṣà. Èmi a máa wí ní gbogbo ìgbà bí n bá ti fẹ́ júwe ara mi. Màá ní mo dúpẹ́ lọ́wọ́ adániwáyé tó ṣe mí ní ọmọ adúláwọ̀ tòótọ́, tó jẹ́ máa dán gọ̀jọ̀gọ̀jọ̀ nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Kódà màá tún wí fún yín, màá ní èmi fọ́ra tèmi lórí. Bó bá jọ́ṣẹ́ kóró ni mo fi wẹ̀, déédéé ara mi ló ṣe. Bó jáde àgbọn mo fi para, déédéé ara mi ló ṣe. Bó lè yóò ṣe wá nírú adúrú ẹ̀bùn tádániwáyé ṣe fún wa. Adúláwọ̀ ó ní àwọn ọdán. Bóòrùn bá ràn fẹ́ lómi ìbáyìí wọ́n sáré wọlé ni o. Ìdí tí wọ́n sì ṣe sáré wọlé ni pé kóòrùn mọ̀ bá a ṣe wọ́n báṣubàṣu. Àmọ́ adániwáyé gba èmi láǹfààní láti máa dán kódà nínú òrùn. Ó jẹ́ ní òjò náà ní bẹ́ẹ̀ làwọn wá ṣì wà tó sì ń dán gọ̀jọ̀gọ̀jọ̀. Adẹ́dàá, ẹ ṣeun amóore onínú olóore láwa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà, mo ná ohun ọpẹ́ mi sí yín. Mo kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò bí Adẹ́dàá fúnra rẹ̀ fi òǹtẹ̀ rẹ̀ lù tá a gbé kalẹ̀ fún ìgbéga ìlọsíwájú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Èmi a sì máa wí, màá ní ọmọ aláṣọ ní gbogbo ọmọ Yorùbá. Kò wá ní dáa kọ́ ọmọ aláṣọ wọ ìkísà. Ọmọ ẹlẹ́ran ni wá, a gbọ́dọ̀ máa jẹ àsán. Kí Adẹ́dàá ó dákun dábọ̀ kó mọ̀ jẹ àsán. Àmọ́ ń gbò bá ti di pé a ti ń fọwọ́ rọ́ àṣà àti ìṣe wa sẹ́yìn, tó wá jẹ́ pé àwọn ẹni ẹlẹ́ni nígbà àṣà àti ìṣe wa ni wọ́n ń yà lò, wọ́n ti sọ́dọ̀ ohun tí wọ́n ń lò tó sì ń fa ìgbéga fún wọn. Ìdí rèé tá a ṣe gbé ètò ìkalẹ̀. Àdúrà mi wá ní wípé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kò ní dohun ìgbàgbé lágbára òrìṣà òkè. Tó, mo tún kí yín, mo kí yín o, mo kí yín lẹ́ẹ̀kan sí, mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbàlagbà, mo ṣèbà àwọn tó juni lọ tó lè jú nínú, mo ṣèbà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn tó ti ń bẹ láti ìgbà wáṣẹ̀ wá tí wọ́n ti ń sọ̀rọ̀ káwọ́ tiẹ̀ tó máa rí lójú àlápá fẹ́ wí nǹkan ọ̀kan. Mo ṣèbà yín o, mo ṣèbà gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn, mo ṣèbà àwọn tó juni lọ lọ́jọ́ orí, àwọn tó juni lọ nínú ẹ̀bùn, àwọn tó juni lọ nínú ohun. Mo ṣèbà gbogbo yín o. Tó, ẹ̀yin náà lẹ sọ pé bọ́mọdé bá júbà àgbà, ó di dandan kó pẹ́, kó gbó, kó tọ́. Lágbára adániwáyé yóò máa ju gbogbo wa ṣe o láṣẹ o. Lẹ́nìí wọ́n ó tu iṣu àtúndé sàlẹ̀ kòkó. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín tó ti rí ilẹ̀ tí ń nítò. Àkòrí ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ jíròrò lé lórí ẹ nífẹ̀ẹ́ sí i. Torí ẹ̀ náà lèmi náà ṣe wá nítò. Ẹni tó bá tó ló tó, ẹni tí ó bá wá tú iṣu dé sàlẹ̀ kòkó, àwọn la gbà lálejò lórí ètò Yorùbá ló làṣà lónìí. Àmọ́ ní kánmọ́kánmọ́, nítorí pé mi a máa wí ní gbogbo ìgbà wípé ẹni tí ò bá dúpẹ́ oore, irú ẹni bí ò lè rí mi ìgbà. Kódà àwọn àgbàlagbà gan mọ̀ pé béèyàn bá dúpẹ́ oore ó di dandan kéèyàn rí mi ìgbà. Gbogbo ẹni bá sì ṣe ní lóore náà, òkè òkè báyìí lọ́wọ́ afúnni kúkú rè. Kí n tó wá mú ẹnu lẹ́rùn, mo fẹ́ kí gbogbo àwọn èèyàn mi náà, àwọn ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi, olólùfẹ́ ètò Yorùbá ló làṣà nínú ẹ̀sìn Islam wípé tó ẹ kú òǹgbẹ́ o, lágbára dániwáyé ẹ̀mí gbogbo wa ní òṣìkà oṣù. Mo wí lọ́sẹ̀ tó kọjá àbí lọ́sẹ̀ méjì sẹ́yìn, mo ní ẹ fà àwọn àjọ̀sán lẹ̀. Orin tá a mọ̀ kọ́ ń gbà náà ní tòkọ́. Gbogbo àjọ̀sán tó ṣe báwì ò ní tán. Àwẹ̀ fẹ́ẹ̀ tán o, ojú òwò àtàjọ̀sán. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti rí ọkà lọ́sàn-án, tẹ́ ẹ ti rí ìrẹsì, tẹ́ ẹ ti fàdí ẹlé, tẹ́ ẹ ti jẹ́ wọ́n mú tẹ́ ẹ sì fọ ọ̀sẹ̀ méjì báyìí díẹ̀ ló kù. Ìṣẹ́jú yín ni ó ṣe ń gbà wá ṣe ìtùnú àwẹ̀. Tó, ẹ̀mí gbogbo owó ṣìkà àwẹ̀ láṣẹ adániwáyé, á sì ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Ní kánmọ́kánmọ́ kí n túré dúpẹ́ lọ́wọ́ àwọn tó yẹ kí n dúpẹ́ fún. Dákun dábọ̀ ẹ mọ̀ bínú àwọn èèyàn ní ọpẹ́ yín ẹ mú mọ́jú pẹ́. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Kì í ṣe gbogbo ẹni tá a lọ bá pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa ṣe oore fẹ́tò Yorùbá ló làṣà ló dá wa lóhùn.
ṣùgbọ́n gbogbo àwọn tó dá wa lóhùn a gbọ́dọ̀ máa fi ẹ̀mí ìmoore hàn wọ́n ní gbogbo ìgbà tá a bá ti láǹfààní. Nídìí eléyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà ẹ̀yin náà ẹ panupọ̀ ẹ bá wa máa dúpẹ́ ni ẹ lè fi lẹ́nu àwọn ọ̀rọ̀ tẹ́ ń kọ pé tò àdúpẹ́ ẹ ṣeun ẹ bá wa súre fún wọn láṣẹ adániwáyé ẹ wò yóò máa ju gbogbo wa ṣe ni pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa tó bá jẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà ẹ gbọ́wọ́ lè kẹ́ péròyìn ayọ̀ yìí kí gbogbo ọmọ Oòduà gbogbo ọmọ Yorùbá kán gbọ́ tá à ń ṣe kán rí tá à ń ṣe kán gbọ́rọ̀ tá à ń jíròrò lórí kán bu omi ọgbọ́n kán bu mu lára ètò yìí. Ẹ gbọ́wọ́ lè ẹ pín àwọn èbó ní ẹ ṣí àṣà ẹ pín káàkiri lágbára adániwáyé ire gbogbo wa yóò wá wa rí pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Ọpẹ́ àkọ́kọ́ mi ó lọ sọ́dọ̀ ẹni tọ́lọ́run mọ̀ èmi a máa wí ní gbogbo ìgbà ẹni yìí wọ́n ti ń kì wá lẹ́yìn láti ọdún tó kọjá ni ṣùgbọ́n adẹ́dá nìkan ló lè bá mi sọ oore fún wọn máa sì máa sọ lórí ètò máa ní ẹni ní oríṣiríṣi nǹkan tí mo lè máa bá wọn polówó lórí ètò àmọ́ wọ́n ní rárá o ẹ mọ́ polówó àwọn ẹ ṣáà máa pa àwọn lẹ́ni tọ́lọ́run mọ̀ àwọn ni wọ́n fún gbogbo àwọn tó bá jẹ ẹ̀bùn wa lórílẹ̀‐èdè Nàìjíríà ní ẹgbẹ̀rún 2 náírà lọ́sọ̀ọ̀sẹ̀ nígbàkúùgbà tó bá gba ìbéèrè wa òkè lọ́wọ́ afúnni ń gbé o ọwọ́ yóò ní kọ̀sàlẹ̀ àpò lágbára dániwáyé gbogbo tó wá jọmọ́ ti yín náà ní gbúrò bànújẹ́ nípa rẹ̀ tó ọpẹ́ mi ẹlẹ́ẹ̀kejì ó lọ sọ́dọ̀ iléeṣẹ́ S2 Herbal Remedies èmi awí fún yín àgbo ọ̀rá inú ni kò ṣégeṣége ohun tí wọ́n mọ̀ wọ́n fún wọn orílẹ̀-èdè Nàìjíríà ní olùléeṣẹ́ wọn wà ní Olúyọ̀lé Estate ní Ring Road bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí wọn ẹ dákúndábọ̀ ẹ kàn sí wa èmi a máa wí ní gbogbo ìgbà pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi lè kàn sí wa òun ni 0 7 1 9 0 9 àti 0. Ọpẹ́ mi ó tún lọ sí iléeṣẹ́ Afini Concept ìyá wa dáadáa wọ́n darapọ̀ mọ́ wa ní nǹkan bí ọ̀sẹ̀ bíi 2 sẹ́yìn àbí ọ̀sẹ̀ tó kọjá gan ni ìyá wa darapọ̀ mọ́ wa wọ́n sì ṣèlérí wọ́n láwọn tẹ̀síwájú pẹ̀lú àǹkárá gbogbo ẹ̀yin olólùfẹ́ abala kíkanjú èmi ti sọ mo wí fún yín mo ní kò gbà béèrè kò jàǹkárá ni o ẹ mọ̀ lérò pé ẹ gba àǹkárá láì gbà béèrè wa wọ́n ti láwọn wọ́n sì máa fún wa ní àǹkárá adúpẹ́ lọ́wọ́ wọn iwájú lọ pẹ́ẹ́lú tí yóò máa rí sí ìyá wa ẹni yìí ní ẹ̀rí dẹni ẹ̀tẹ́ láṣà dániwáyé. Ọpẹ́ mi gbọgbọ ó tún lọ sọ́dọ̀ iléeṣẹ́ Glory Print àwọn ni wọ́n ṣe ife fún Yorùbá ló làṣà ife ọ̀hún rẹwà pọ̀ bó bá jó mi gbóná lẹ fẹ́ fi mu ni kódà bójógì lẹ fẹ́ fi mu ni èyí tí wọ́n tẹ̀ tí wọ́n á kó fún wa lọ́tẹ̀ tí wọ́n ní toṣù yìí onídán ni bẹ́ẹ̀ bá ti mú fíìmù dání rẹ̀ ẹ̀yẹ sábòmí gbóná nù rẹ̀ bẹ́ẹ̀ bá ti bomi gbóná nù rẹ̀ yóò kàn pàwọ̀dà ni bó bá yẹ pàwọ̀dà báyìí lẹ́ẹ̀bà mọ́ rí yóò bá mọ́ di Yorùbá ló làṣà yóò mọ ṣẹ́jú páipái báyìí mo ní tò iléeṣẹ́ Glory Print wọ́n gbé ọwọ́ wọn jáde o nídìí èyí ẹ ṣeun òkè lọ́wọ́ yóò máa rì láṣẹ Elédùmarè wọ́n sì tún ṣèlérí wọn ní gbogbo ẹni tó bá fẹ́ irú nǹkan báyìí yálà ife ni o ìwé ìpenisílẹ̀ ayẹyẹ ni o wọ́n ní kẹ́ ẹ kàn sáwọn wọn láwọn ò fún yín ní 10% nínú owó òǹpẹ̀tò nítorí pé ẹ dárúkọ Yorùbá ló làṣà àwọn fún yín wọ́n fi jìn yín adúpẹ́ lọ́wọ́ yín iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ rẹ̀ tó iléeṣẹ́ Bright Frame Facilities Limited orílẹ̀-èdè Nàìjíríà làwọn wà ìrẹsì làwọn ń kó fẹ́tò Yorùbá ló làṣà wọ́n ní ìrẹsì kílò 5 fún gbogbo ẹni bá gba ìbéèrè wa lábala kíkanjú ebi òkúkú nípẹ̀yìn náà láṣẹ adániwáyé iṣẹ́ títí wọ́n wá ní kí ẹ fẹ́ ra lé ní lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ fẹ́ kọ́lé ráńpẹ́ ni ẹ fẹ́ kọ́lé ìgbafẹ́ ni àwọn ò bá yín ṣe látòkè délẹ̀ kódà wọ́n ti kó àwọn kan sílẹ̀ ẹ̀yin ẹ̀kan náwó síbi tẹ́ ẹ fẹ́ ni wọ́n sì ta fún yín wọ́n sì tún fún yín láàyè láti mọ̀ sanwó díẹ̀díẹ̀ ẹ̀gbọ́n wa dáadáa ni wọ́n kódà àwọn lẹ́ ń bá fẹ́ ra lé lọ́wọ́lọ́wọ́ báyìí bó bá ti dárúkọ Yorùbá ló làṣà wọ́n ní 5% odidi 5% nínú adúrú gbogbo owó àwọn òfin pẹ̀tọ́ ẹ mọ́ ọmú lọ nítorí pé ẹ dárúkọ Yorùbá ló làṣà ẹ ṣeun iwájú lọ pẹ́ẹ́bì títí nínú ohun àrè láṣà dániwáyé tó iléeṣẹ́ Salford Event Hall gbọ̀ngàn ayẹyẹ làwọn ní aṣíwájú bẹ̀lẹ̀ àwọn ni wọ́n ní kódà wọ́n ṣe ayẹyẹ lọ́sẹ̀ tó kọjá àdúrà mi ni wípé 200 ọdún kan ni fún yín o láṣẹ adániwáyé ẹ dàgbà ẹ dògbó ẹrù yóò ní dẹrù ẹlẹ́rù bọ́dún bá ṣe ń gorí ọdún báyìí ní gbégbó ọmọdé báyé tẹ̀yìn náà nítorí pé adúró ti ní ètò Yorùbá ló làṣà níyìn mo wá ṣàdúrà wípé àṣeyí ṣàmọ́dún láṣẹ adániwáyé tó ìlérí títí tí wọn kò tí ì yẹ ohun tí wọ́n wí ni wípé ẹni kọ̀ọ̀kan lóṣooṣù bó bá lè kó ìbéèrè wa 3 jẹ ní abala kíkanjú
wọ́n láwọn ò gbé gbọ̀ngàn ayẹyẹ ẹlẹ̀ tí ó sì lò lọ́fẹ̀ẹ́ láì ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹni náà. bẹ́ẹ̀ ni àlejò abáṣàgà mi bẹ́ẹ̀ ni àwọn kan ti ń bẹ tó jẹ́ pé wọ́n ti lérí wọ́n fẹ́ ṣùgbọ́n kò ṣeé dọ́gbọ́n sí kì í ṣe pé wọ́n gbà béèrè méjì ẹrù bóyá atọ́kùn ọba yín dọ́gbọ́n ń tó rọ̀ mọ́ yòówù bẹ́ẹ̀ bá ti lè gbà béèrè mẹ́tẹ̀ẹ̀ta ẹ ní àǹfààní láti lo gbọ̀ngàn wọn fún ayẹyẹ láti ọwọ́ bàbá wa dáadáa aṣíwájú bẹ̀lẹ̀ wọ́n láwọn ò gbé gbọ̀ngàn òun lẹ̀ fún yín ẹ sì ṣayẹyẹ lágbára dániwáyé ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò gbogbo ètò tí ń da nínú ọ̀rọ̀ yín ìbàjẹ́ ò ní wọbẹ̀ ẹ ní kàndàmú ó kéré ó pọ̀ ní láṣà dániwáyé tó èmi fúnra mi olùdarí ètò ní ní ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ ẹni tí ó sì mọ̀ ẹ máa gbọ́ lẹ́yìn tá a bá ṣe atọ́kùn fún ètò Yorùbá ní Láṣà bó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe ayẹyẹ ni tẹ́ ẹ̀ ń fẹ́ olùdarí fún ayẹyẹ yín ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-68090 kábàáyín darí ayẹyẹ yín kábàáyín tukọ̀ rẹ̀ níbi tó lámìlaka tó sì ní àfihàn dáadáa ẹ pè wá yálà ẹ fẹ́ ṣe ayẹyẹ ìgbéyàwó tiwantiwa náà ni alága àdúró ni alága àjókòó ni ẹ kàn sí wa a ṣe ọ̀pọ̀lọpọ̀ láti ṣiṣẹ́ fún tí wọ́n sì ń gbé oríyìn fún wa Láṣà Dániwáyé ibi tá a ti ń da àní dìbàjẹ́ mẹ́ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Dániwáyé tó ẹ ṣeun gbogbo àwọn tó kó àwo rẹ́kọ̀dù fún wa ìjọ Freedom Arena London ni olùjọ wọn wà wọ́n gbé fún wa àwọn rẹ́kọ̀dù tí wọ́n ṣe tí bàbá tí wọ́n jẹ́ olórí ìjọ tí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ òṣìtí ní èdè abínibí wa èdè Yorùbá àwọn àdúrà tó jẹ́ pé béèyàn bá ń gbọ́ kódà kó jẹ́nu ọkọ̀ yín lẹ ti fi sí tẹ̀sí ń gbọ́ rìn lọ báyìí ẹ̀yin bó mọ ríbùkún rẹ̀ gbogbo ẹ̀ ló láàmìlàaka ó sì láǹfààní lórí ayé oníkálukú ìyá wa dáadáa Ajínrere Christiana àwọn náà kọ́ àwọn iṣẹ́ ìrànṣẹ́ oríṣiríṣi fún wa lágbára Dániwáyé gbogbo ẹ̀ ló ṣèwúlò nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ ọba òkè tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ní Láṣà àti débi tó yá dé àgbọ̀dọ̀ mọ́ ìyá bẹ̀ ìkan lára àwọn onígbọ̀wọ́ wa náà wọ́n fẹ́ ṣe ètò kan èèbó ni ètò yìí ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà yálà ẹgbẹ́ èèbó àbí ẹgbẹ́ èèbó àwọn orin tó jọmọ́ ti Yorùbá náà yóò fara hàn bẹ́ẹ̀ Worship His Majesty ó ní wọ́n pe ètò náà yóò wáyé ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Dániwáyé aago 6 ìrọ̀lẹ́ títí di aago 8 ní ó wáyé gbọ̀ngàn tí wọ́n ti wá ṣe ó ní wọ́n ń pè ní Ukrainian Community Hall number 31 Smedley Lane Cheetham Hill off Cheetham Hill Road Manchester M8 8XB X for xylophone B for Bravo lágbára Dániwáyé ìpàdé wa bí oyin bẹ́ẹ̀ bá wo orí ẹ̀rọ ayélujára tèmi fún ara mi bẹ́ẹ̀ tiẹ̀ gbórúkọ síbẹ̀ Worship His Majesty rí dáadáa gbogbo bẹ́ẹ̀ ṣe débẹ̀ ní bẹ́ẹ̀ ìpàdé gbogbo wa bí oyin ni adẹ́dọ̀ pa àwa náà mọ́ atọ́kùn fún ara rẹ̀ èmi fún ara mi náà wọ́n darapọ̀ mọ́ wọn wà ń bẹ̀ Láṣà Dániwáyé bàbá ti parí ètò lọ́sẹ̀ tó ń bọ̀ ibẹ̀ là ń lọ èyí lè ní jẹ́ ní abẹ̀ lọ́wẹ̀ àlejò mi ti gbáradì kódà ìwé wọn tí wọ́n fi mú ìdáhùn wá ó kún fọ́fọ́ ni bí òkè ni òkè lẹ́gbẹ́ wálé agogo mi lónìí tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ní Láṣà mo nígbàgbọ́ pé ẹ ti ń rí àlejò wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ètò yìí lónìí òun ni 079 1 àti 0 ẹ̀kẹ́ sórí pé lóyìnbó ní kọ́mọ́kọ́ 079-140-68090 tàbí ti ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ 078-59-205-730. ẹ̀yin tẹ́ bá sì ń pè wá láti ẹ̀yìn odi ẹ ní àǹfààní láti pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì yìí lórí ẹ̀rọ ayélujára ti WhatsApp ẹ lè pè wá sí 078-59-205-730. a tún máa filẹ̀ lórí tẹ̀pẹ́ tẹ̀tí ń wò wá fún àǹfààní ẹni tí ò bá gbọ́ mi dáadáa ẹ ṣeun tó àlejò mi ìgbà ojúlùmọ̀ òní yín èèyàn pàtàkì dáadáa ní yín láwùjọ onínúure ní yín olólùfẹ́ Yorùbá àṣà ìṣe ẹwà Yorùbá ní yín ó máa ń jẹ jáde kódà nù múra yín ìkẹtì ẹ̀ lò sórí èmi fẹ́ràn rẹ̀ ẹ̀rín lẹ́ẹ̀rín ò àníkà bá ṣàgà inú tèmi gan dùn ẹni wájú ni yín Sàràkí ìlú ni yín adúpẹ́ lọ́wọ́ ibi tí adẹ́dà ti bẹ̀rẹ̀ pẹ̀lú ibi ẹdẹ ibi tádẹ́dà fún ara rẹ̀ mú yín lọ adúpẹ́ pé a pè yín ẹ dá wa lóhùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tí wọ́n ń fi oríṣiríṣi orúkọ ránṣẹ́ sí wa ẹ bá wa gbẹ́ni báyìí wá sórí ètò à ń gbìyànjú àti ẹ̀pẹ́ lòmíràn gan
wọn ò tí ì dá wa lóhùn nítorí pé a wá pè ní ẹ dá wa lóhùn òkè òkè báyìí lọ́wọ́ olóòmọ láṣẹ àdániwáyé. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí àlejò agbáṣàgà mi pàtàkì ọmọọba Kọ́láwọlé Abọ́dúndé. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà o. Ẹ kí gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi. Ẹ tí wọ́n gbóhùn yìí. Lákòókò náà kó tó di pé mo kí àwọn èèyàn wa. Ọpẹ́ ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ̀dá ṣe ń fún oore ọ̀fẹ́ láti ní láti gbé ètò ìkàlẹ̀. Ọlọ́run àánú ló máa gbé èyí ga. Àmì àṣẹ. Ló dẹ̀ máa gbé ẹ̀yin náà. Àmì àṣẹ. Oríṣi ẹni tó bá gbàgbé ilé, ó gbé àpò ìyàkọ́ ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ará ilé, lọ́kùnrin lóbìnrin, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, a fi tọ̀wọ̀tọ̀wọ̀, a fi kí yín o. Ẹ káàbọ̀ sórí ètò àdé dúpẹ́ ní gbogbo ọ̀nà. Tẹ̀ fi ń bá wa gbé ètò yìí lárugẹ. Ẹ ṣeun. Ipa ò ní kún yín o. Àmì àṣẹ. Àánú Ọlọ́run yóò dúró ti gbogbo wa. Àmì àṣẹ. Àní títorí pa wà ní ilẹ̀ àjèjì. A sọ ilé nù. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni Mo lè bàbá. dúpẹ́ fún oore ọ̀fẹ́ tẹ̀yin náà fún mi Ẹ ṣeun. láti wá sórí ètò. Ẹ ṣeun. Olúwa bá wa ṣe yóò nítorí. Àmì àṣẹ. Àmì àṣẹ. Àwọn èèyàn ti mọ̀ wọ́n láwọn ò gbọ́ yín dáadáa ká yí ohun asókè kan lè gbọ́ yín dáadáa. Wọ́n ti rí ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run lára yín. Àwọn àdúrà yín ó gbilẹ̀ dáadáa. Èmi lè sí ìgbàgbọ́ ọ̀rẹ́ lèmi àgàdúrà. Ní àdúrà máa ṣiṣẹ́ ribiribi fẹ́ dá nílé ayé. Ẹ ṣeun adúpẹ́. Tó o bàbá mi gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà gbogbo àwọn àlejò agbáṣàgà wa tá a bá gbé wá sórí ètò a mọ́ ń béèrè lọ́wọ́ wọn kí ọmọ ìlú ilẹ̀ Yorùbá wo gan-an ni kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bíi ọ̀sán yìí títí háyìn tá à ń ṣe káàkiri ìjọ ṣàlìyà ti ṣẹ̀ wá ọmọ ìlú ilẹ̀ Yorùbá wo gan-an ni yóò bàbá mi. Ẹ ṣe ìyá mi ń ṣe tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ mo ti ń gbọ́ tẹ́ ẹ pé gbàngàn mo ti ẹ̀rọ̀dẹ̀ ti súnmọ́ bí mo ti wá náà ṣùgbọ́n gbàngàn ó yàtọ̀ sí gbàngàn ó tún yàtọ̀ sí gbàngàn ọmọ gbàngàn Olúfẹ́ Arọ́gọ́dì gbàngàn ò gbọ̀ngàn ọdí ọmọ ògbára rí gbàngàn nípínlẹ̀ Ọ̀ṣun ni mo ti wá. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà àwọn àgbábọ̀ wọn lẹ́nu oníkàn báyìí láti gbọ́kàn. Ìdí tèmi ṣe nífẹ̀ẹ́ láti máa béèrè ìbéèrè lọ́wọ́ àwọn èèyàn ni pé ọ̀pọ̀lọpọ̀ nù wa láti di adékòdèrè. Ẹlòmíràn ò tiẹ̀ fẹ́ sọ bí ó ti wá mọ́. Ìlú ilẹ̀ Yorùbá tẹ́lòmíràn ti wá ti dohun ìtìjú fẹ́lòmíì. Bẹ́ẹ̀ bá mú ẹlòmíì tẹ́ bá ara mú lọ́wọ́ bàbá ẹ dàkún. Wọ́n lọ́mọ Ìbàdàn ní ẹlòmíì ò sì mọ̀. Ara o. Tìlàtìlà lójú. Èmi ẹ ṣe é náà. Kí láàdé kí ló lè tó yìí ó wà lára àdí tá a ṣe mú ẹni pọ̀ àti ìjì ẹ̀ta ẹ̀rín atógbógbó ẹ̀pọ̀ àti ìgbìyànjú ètò ẹ̀wájú àgbẹ̀ ọbẹ̀ Yorùbá ló láṣà kaná èmi àti mo dúpẹ́ ní gbogbo ìgbà pé kò ṣeé dájẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá gbọ̀ngbọ̀n tẹ́ ẹ jẹ́ aládùúró tì fún ètò yìí tẹ́ ẹ lè mọ̀ gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ àdúrà mi ni pé ìdáwọ́lé oníkálukú gbogbo wa yóò yọrí sí rere. Ẹ ṣeun ẹ kú fẹ́ ẹ kú àdúró. Tó o bàbá mi àwọn àlejò agbáṣàgà wa a máa ń béèrè lọ́wọ́ wọn kí wọ́n fún mẹ́ta gbòógì kí wọ́n fi júwe ilẹ̀ Yorùbá tó ti wá. Èmi sì mọ̀ pé ó pọ̀ dáadáa ń gbọ̀ngàn. Èmi ẹ sọmọ gbọ̀ngàn wo lè bá yín sọ o. Ẹ̀yin lẹ́ràn án yín lọ́wọ́. Lákòókò náà òwe kan wà tí wọ́n máa ń pa nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá tó wọ́n bá bí lásìkò tí wọ́n lórí wà yóò mọ òwe yẹn wọ́n lẹ́ni tó bá lóun ó fi ṣọ́ọ̀ṣì gbọ̀ngàn ṣe kí ṣèlè àwọn ọ̀ràn gbọ́mọ̀ kọ́lé rárá ní ìyá mi a máa bẹ́ẹ̀ ni wọ́n á máa fòwe ń bá wa nígbà náà kéré aláìní kan ṣe tí dá pàdé ń pàdé. Ẹ ń bá ní ayé ìgbà yẹn kó tó di pé ọ̀làjú dé Anglican Church gbọ̀ngàn ilé ìjọsìn tàwọn Anglican ní gbọ̀ngàn olúfẹ́ tó dẹ̀ lámìlàkà ẹni tó bá kọjá ní gbọ̀ngàn nígbà yẹn wọ́n ó wò ó lórí títì ló wà ìyẹn kan títí àkọ́kọ́ tí bàbá wa Awólọ́wọ̀ ṣe ní ìpínlẹ̀ Western Region ọgbà àrùn ìlú yẹn kọjá báwọn èèyàn bá ń bọ̀ láti apá ìwọ̀ oòrùn ibẹ̀ yóò gbà kọjá títì yẹn ló la ìlú yẹn kọjá lónìí bí mo ṣe ń sọ̀rọ̀ èyí tí afárá orí òkè kan ṣoṣo tó wà nípínlẹ̀ Ọ̀ṣun
Gbọ̀ngàn ló wà. Tẹ́ ẹ bá ti ń bọ̀ láti Ifẹ̀ tẹ́ ẹ fẹ́ gbọ̀nà Òṣogbo lọ ẹ bá lórí ìta ń bẹ̀. Kódà ẹ wo. Tẹ́ bá dẹ̀ jẹ́ tó jẹ́ ní ẹ̀kọ àti mọ́ínmọ́ àtàkàrà. Ẹ̀kọ. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ́ sí. Ẹ̀kọ tútù. Bẹ́ẹ̀ ni. Tó funfun dáadáa. Téèyàn bá wá rí lásìkò. Ọba tán. Téèyàn mọ fi tì í lọ tí ò ní kọsẹ̀. Àwọn kan tiẹ̀ láwọn èjẹ̀ kan lè lù ní kí la fẹ́ jẹ tá a jẹ. Ẹ̀kọ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin náà mọ̀ ń jẹ̀kọ́ dáadáa. Dáadáa. Báàkà tí ẹ rí àkàrà. À ń fẹ̀fọ́ jẹ. Tí ó sì lọ dáadáa. Tí ó sì lọ. Tí ó ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó sì. Ó tún mọ mára fúyẹ́ gan. Ẹ má jọ fún yín ọmọ ọdún tòlótòló gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ẹni ẹ̀kọ́ bá wù jẹ ẹrù ẹ̀kọ́ funfun dáadáa wọ́n ní ká lè fẹ̀fọ́ jẹ bó jẹ́ lásìkò náà ní déédéé ni bó jẹ́ káà ní déédéé ni bó jẹ́ ọ̀lẹ̀ náà lèèyàn fi jẹ́ pẹ́ẹ́mẹ́ náà gbogbo ẹ̀ ló bá lọ tó gbogbo ẹ̀yin ọmọ gbọ̀ngàn mo nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa tẹ́ ẹ jẹ́ ọmọ gbọ̀ngàn ẹ ti máa rí ohun kan àbí òmíràn ẹ ti rí kọ́ nínú tí bàbá wa ń bá wa sọ tó àti mẹ́nu débẹ̀ ọ̀hún àti ní kẹjú ara yín ẹ̀yin gangan gẹ́gẹ́ bí agbáṣàgà ọmọ ilẹ̀ Yorùbá tó dáa ẹ júwe ara yín fáwọn èèyàn wa bó lẹ ti lè júwe ara yín gan kán bá dé èmi lè júwe yín o àwọn bẹ́ẹ̀ bá gbówó lẹ̀ nísìnyí má pàpà kéé pè mí ọ̀rẹ́ owó lè ní ọlọ́mọdé àbọ̀ owó sọ̀tà. Ìwé náà tí a ti orúkọ náà ní júwe ọmọ. Bẹ́ẹ̀ni. Kọ́lá Abọ́dúndé Kọ́lá Wọlé Abọ́dúndé lórúkọ mi. Ọmọlé olóònú ní Gbọ̀ngàn Olúfìlé. Àbẹ́ kira yín bẹ̀. Mo ti ra yín mú. Gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ Yorùbá ló lọ́sà. Ṣe sùúrù kò sí bí mo lè kíra mi sí. Ọmọ kú lódò, ọmọ kú kan bẹ, ó sì gòrí ilé wá, wọ́n ní gòrí ilé ẹ dákun ẹjọ́. Tápà lè pe ọmọ lẹ́kùmọ̀ya òkú tápà ṣòro bẹ́ẹ̀ ni àrùwọ̀ rẹ̀ sísá. Ó dẹ̀ jẹ́ fi yín lẹ̀. Ibi náà kì wá lọ mo kì fún yín yẹn o. Torí apátápátá bẹ́ẹ̀ ni ọmọ ẹ mọ̀ pé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá yẹn níbi tí wọ́n ti jẹ wá. Tá a bá ń sọ̀rọ̀ ọmọ Gbọ̀ngàn ní ìsìn àwọn ọmọ Gbọ̀ngàn kan wà tó jẹ́ sí pé wọ́n ní ìran ní ilé Òwu. Àwọn kan ní Mọ̀dákẹ́kẹ́ káàkiri bẹ́ẹ̀ yẹn ni àwọn èèyàn wọ́n ti wá tán bá kí wá wọ́n tàpá. Ìjọba ìbẹ̀ bá wo lẹ́tọ̀ tápà lẹ́yìn ju ara yín gbà. Àbí bó wà ní gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá tó dàṣà tó àlejò mi ẹ ṣeun ẹ kú yànjú inú mi ti ẹ̀ dùn. Bàbá béèrè lọ́wọ́ àlejò mìíràn wọn rántí wọn sì fi ṣèkà níta ṣe gbẹ́tò ìkàlẹ̀ náà lò. Ká wá bọ́ sí orí àkòrí ọ̀rọ̀ wa lónìí. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń bẹ tó jẹ́ pé wọ́n ti gbọ́ orúkọ àmútọ̀run wá rí. Ìyẹn ò ló dẹ́rù bà mí. Èèyàn kan fi wáyà ránṣẹ́ sí wa wọ́n ní atọ́kùn. Èwo ní tún jókòó àmútọ̀run wa mo ní tó ìdíkọ̀tà wa já sí àti ìmọ̀ báyìí. Àmọ́ àkòrí ọ̀rọ̀ wa lónìí òun ni orúkọ àmútọ̀run wa bàbá mi. Mo rántí ibi yín ó dàbí pé mo ti gbáwọn ìbò kọ̀ọ̀kan lẹ́nu yín. Ẹ mọ̀ dé èbó pọ̀ lórí ètò. Jẹ́ sọ. Ní wákàtí èyí tá a wà yìí o, a ti kó sínú. Ètò ẹ̀ ti sọ tẹ́lẹ̀. Ṣé mo sọ èbó? Ẹ mọ̀ sọ. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló dáṣà. Àjọṣọ ọlọ́pàá èbó ni lónìí. Àlejò mi mo ti ń béèrè lọ́wọ́ ṣé wọ́n ti gbà àwọ̀ èbó wá torí àmọ̀ pé kò ní mọ̀ jẹ jáde. Ó lọ sọ wa ni o. Adédàgbẹ̀ ni ó sọ yìí, àdúrà náà ló gbà o, Adédàgbẹ̀ ó fún wa ṣe láṣẹ àdániwáyé. Tó orúkọ àmútọ̀run wá àwọn èèyàn wá ti fi ìbéèrè ránṣẹ́, a mọ̀ gba ìbéèrè títí tá a bá ti gbàjọba àwọn àkójọ bálejò owó tí ẹ̀ lè yanjú ẹ̀ àbádé ìtadániwáyé bá gbà wá láyé àti bàdé. Tó ìbéèrè àkọ́kọ́ lónìí tí wọ́n ní á bá wọn bí yín òun gangan ni pé kí ni Yorùbá ń pè ní orúkọ àmútọ̀run wá gan? Ẹ ṣe gan ni olóòtú ètò àti ẹ̀yin èèyàn wà nílé. Orúkọ kákàtì ẹ̀ tó sọ orúkọ àmútọ̀run wá. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ètò lẹ ti ń ṣe lórí. Orúkọ ilẹ̀ Yorùbá gan làkòrí ọ̀rọ̀ wa lọ sí. Bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé orúkọ ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Yorùbá yìí kan wọ́n yìí mọ̀ sọ orúkọ. Wọ́n yìí dẹ̀ mú orúkọ tí ò bá nítumọ̀. Ajúwe
lórúkọ jẹ́. Bẹ́ẹ̀ni. Kí Yorùbá tó sọ orúkọ ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ìwádìí, ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àmì tọmọ yẹn mú wáyé ni wọ́n gbọ́dọ̀ rò tó di kan fọmọ lórúkọ. Tá a bá ń sọ orúkọ àmútọ̀runwá, orúkọ àmútọ̀runwá ni orúkọ tó mú àmì wá láti ọ̀dọ̀ Ọlọ́run, tó jẹ́ pé Ọlọ́run ló mọ̀ dé àmì yẹn. Ó gbọ́dọ̀ ní àmì kan tó yàtọ̀ gédégédé. Adániwáyé gangan ló mọ̀ dé àmì yẹn. Bẹ́ẹ̀ ni ló mọ̀ dé àmì yẹn. Bá a bá gbé 100 ọmọ lónìí, ó lè ṣeé ṣe ká mọ̀ di kankan tó lámì yẹn lára. Bẹ́ẹ̀ni bàbá mi. Ó yàtọ̀ sí gbogbo àwọn orúkọ yòókù a máa sọ nílẹ̀ Yorùbá. Àwọn orúkọ míì wà tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ni tó ṣẹlẹ̀ nígbà tá a bímọ tán. Bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sí àwọn àmì tó ṣe gbòógì tó jẹ́ pé àwọn tó gbẹ̀bí ọmọ wọn á rí lára ọmọ. Pétò ọmọ yìí ó ti lórúkọ látọ̀run wá. Bẹ́ẹ̀ni ẹ ti túṣu désàlẹ̀ kòkò. Mo wí lẹ́ẹ̀kan mo ní ó tó gbangba sùn lọ́yẹ̀ ẹni tí ò bá wa túṣu désàlẹ̀ kòkò lórí orúkọ àmútọ̀runwá àwọn gangan la gbé wá sórí ètò lénìí. Inú mi sì dùn bẹ́ẹ̀ ṣe tún ọ̀pọ̀lọpọ̀ náà ni ó ti rí ọgbọ́n kan àbí òmíràn kan pẹ̀tò àwọn ọmọ tí wọ́n ń jẹ́ orúkọ àmútọ̀runwá yìí kì í ṣe pé èèyàn kàn lè rò lórí pé dápọ̀ ẹja fún lóko yìí kì í ṣe orúkọ ewu. àmì a máa tẹ̀lérú àwọn ọmọ bẹ́ẹ̀ wá ní yóò ní àmì tó jẹ́ pé ẹ fi mọ̀ pé ọmọ yìí ó ti mú oko ara rẹ̀ dé látòdì ọ̀run. Wọn aláṣẹ lórí ẹ̀ ó wù mí ò sí bẹ́ẹ̀ ó wù mí ò sí bẹ́ẹ̀ ìmí orúkọ mi wà lè jáfikún o. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní àmì tí wọ́n mú wá yẹn ó ti sọ wọ́n lórúkọ. Kọ fún ara wọn. Ẹ ṣeun. Tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé o wọ́n ní abáwọn béèrè lọ́wọ́ yín pé tó ìyàtọ̀ wo ló wà láàrin orúkọ àmútọ̀runwá àti irúfẹ́ orúkọ mìíràn nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí lẹ́ẹ̀kan ó kọ́ lọ sú àárín. Ní oríṣiríṣi ọ̀nà 5 tàbí jù bẹ́ẹ̀ lọ ni Yorùbá máa ń gbà sọ wọn lórúkọ. Bẹ́ẹ̀ ni bàbá mi. Àkọ́kọ́ ni èyí tá à ń jùmọ̀ ń jíròrò lórí ẹ̀ lónìí èyí tí sorúkọ àmútọ̀runwá. Èyí tó tún tẹ̀lé lórúkọ àbísọ. Orúkọ àbísọ yẹn ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí ìyá lóyún tàbí ìgbà tó bí ọmọ. Ìṣẹ̀lẹ̀ yàtọ̀ sámì. Àti pé irú orúkọ àbísọ yẹn ó tún rọ̀ mọ́ ẹ̀sìn tá à ń sìn nínú ìdílé tá a bí ọmọ yẹn sí. Tá a bá bí ọmọ sílé ológun wọ́n lè pè lógun jídé wọ́n lè pè lógun dìran. Tí a bá bí ọmọ sílé ọlọ́sàn wọ́n lè sọ pé ọ̀sán yìí gbè mí ọ̀sán yìí fún mi. Tá a bá bí ọmọ sílé olóyè wọ́n lè pè ní Oyèdèjì Oyèdìran. Ìdílé orúkọ àbísọ làwọn orúkọ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ nìyẹn. Tá a bá bí ọmọ sọ́nà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí ìyá bímọ nìyẹn wọ́n á pè lábí ọ̀nà. Bẹ́ẹ̀ ni ojú ọ̀nà la bí sí. Àwọn orúkọ míì wà tó jẹ́ pé ó rọ̀ mẹ́ẹ̀sìn níbi tí wọ́n bá ti ń sin Ògún orúkọ àbísọ wọ́n lè pè lógun jídé Ògún dìran. Ìyẹn wà tó jẹ́ sí kó rọ̀ mọ́ pé iṣẹ́ bóyá ṣe ọdẹ ni bóyá ọdẹbùnmi ọdẹjídé àwọn orúkọ àbísọ nìyẹn. Àwọn orúkọ àbísọ míì náà tún wà bíi Akíntúndé Akínjídé tó bá délé Akin láti bí wọn ilé jagunjagun àwọn náà máa ń sọ Akin. Àwọn orúkọ àbísọ ni tá a bá kó lórúkọ àbísọ a lọ sí orúkọ bí ọkọ tí nínú orúkọ Kọ́láwọlé. Bẹ́ẹ̀ ni Akọ́láwọlé tí àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ẹ ti Kọ́láwó ní èdè bẹ́ẹ̀ ni mo kò wọ́ ẹ mọ ìdílú ẹ ẹ mọ ìyíranú ẹ ní. títí ìdúní ní pàlọ́ ẹ̀ èkó kọ́ ròyìn lọ́jọ́ àní. Ó di dandan kó ro ètò yìí. Kó ro ètò yìí lórí pé ọmọọba Kọ́láwọlé la pé wá lórí ẹ ti Kọ́láwọlé. Kẹ́ ẹ mọ ìyíranú ẹ jí sọ́kùn ẹ jí sósì. Mo yí káàsì. Ṣẹ́rí lẹ́yìn ìgbà tá a bá sọ orúkọ àbísọ tán àwọn èèyàn tó máa ń sọ orúkọ àbíkú. Ìdílé tàbí obìnrin tí àbíkú bá ń dà láàmú tí ọmọ tán bá ti bí ọmọ nínú kan sọ ní kòkò mọ́ lọ mọ́ dúró jayé dúró sinmi àwọn orúkọ tí a ń fún àwọn ọmọ tí àbíkú bá ń dà láàmú nìyẹn. Ìyẹn ní kẹta. Ìgbà mìíràn oríkì a máa ń fọmọ lóríkì. Oríkì ó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá.
torí táwọn òbí wa bá rí wa lọ́ọ̀kan kó tó kàdé tó dá orúkọ wa gan oríkì wọn á ní Àbẹ̀kẹ́, Àjọkẹ́, Àrẹ̀mú, Àjàdí oríṣiríṣi oríkì la máa ń fún ọmọ. Ọjọ́ tá a bá fọmọ lórúkọ náà la fún lóríkì pẹ̀lú rẹ̀. Èyí tó tún dàbí ẹ̀ tó sì karùn-ún lọ́nà táwọn èèyàn ń gbà sọmọ lórúkọ òun ni ìnagijẹ. Ìnagijẹ wọ́n lè sọ Gbàdí Àrán, Akúrúyẹjó, oríṣiríṣi orúkọ bẹ́ẹ̀. Ó tiẹ̀ tí wá pọ̀ láyé òní kódà orúkọ tẹ́lòmíì fi ń ṣiṣẹ́ gan àwọn èèyàn á máa mọ̀ sí ìnagijẹ wọn pẹ̀tù ìnagijẹ ní eré wọn bá ti dá pọ̀. Àmọ́ náà ń pẹ̀lú mi ní ìṣọ́ráǹsì. Bí ìnagijẹ ní gbogbo ará àdúgbò sì fi mọ̀. Ẹ ṣeun adúpẹ́ o adúpẹ́ òkun. Tó ẹ dákun ẹ bá wa yànnàná díẹ̀ lára àwọn orúkọ àmútọ̀run wà pẹ̀lú àlàyé àròjọ́ mùsùlùkùn lórí bá a ti ń sọ̀rọ̀ ìgbà mìíràn wọn wà gbogbo ìgbà wo la bẹ̀rẹ̀ náà ọjọ́ tí ń sáré lọ wà gbà. ní pápápá kágé bí aṣọ bàbá oníṣọ̀nà èyí tí gbogbo wa mọ̀ tó jẹ́ gbajúgbajà orúkọ àmútọ̀run wa Táíwò àti Kẹ́hìndé. Táíwò àti Kẹ́hìndé ọmọ méjì tàbí nígbà kan náà. Táyé ìgbàgbọ́ àwọn Yorùbá ni pé Kẹ́hìndé ló ránṣẹ́ pé kó lọ Táyé wò lọ́wọ́ sáyé dùn tọ́ba wa sọ Táyé dùn Kẹ́hìndé ó wà ní wọ́n ṣe sọ pé ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n Kẹ́hìndé ló dàbí ẹni pé wọ́n Táyé iṣẹ́ tó Táyé lọ Táyé wò ni lẹ́yìn ìgbà tá a bá bí Táíwò àti Kẹ́hìndé tán lẹ́yìn wọn là á bí Dòwú ọmọ tá a bá bí tẹ̀lé ó ti lórúkọ. Àló ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàsán ìyá wa ẹ dákun dábọ̀ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ẹ dákun. Èmi Dire ló ń pè láti Manchester. Ìyá wa dáadáa ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Àwa nìyẹn o. Àlejò wa ń bẹ lórí àga o wọ́n ń bọ̀rọ̀ bọ̀ ṣé ẹ fẹ́ kí wọn ni lórí afẹ́ ẹ ṣeun adúpẹ́. A fẹ́ kí wọn ni. Ẹ ṣeun o. Ẹ káàsán bàbá wa. Ẹ ṣe ń gan ni ìyàwó ẹ ṣe pọ̀ o. Ẹ káàsán ẹ kú gbogbo ètò. Ẹ ṣeun. À ń gbádùn yín o. À ń gbádùn gbogbo bẹ́ẹ̀ ń ṣe àlàyé àwọn orúkọ yẹn fún wa. Ẹ mú gègé àti tákàdá ẹ máa kọ́lẹ̀ ìyá wa. Ẹ ṣe gan ni mà ẹ ṣe ẹ kú fẹ́. Olólùfẹ́ abala kíkanjú ni yín níṣẹ́jú márùn-ún nìsín á ṣe ojú òpó fábala kíkanjú tó rọ́pọ̀lọpọ̀ ti ń béèrè pé kí la dé ṣé gbọ́ ìyá wa. A ti gbọ́ àtúntò padà lágbára Ọlọ́run. Ẹ ṣeun a máa rí yín báláṣẹ adániwáyé. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́yìn Ìdòwú ni Àlàbá lẹ́yìn Àlàbá Ìdògbé lẹ́yìn Ìdògbé Ìdòhá bí ọgbọ àwọn ọmọ tá a bá bí lẹ́yìn ìbejì débi tá a sọdé yẹn wọ́n ní orúkọ wọ́n ní àmì nítorí pẹ́yìn ìbejì láti bí wọn ìdí ẹnìyẹn tó rúkọ yẹn tó fi dé orúkọ tí wọ́n tó gbọ́mọkàn lọ́bẹ̀ yẹn tó jẹ mọ́ àmútọ̀run wa. Àwọn kan bẹ abala kíkanjú olólùfẹ́ abala àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ dákun ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa lẹ̀ kábà lè gbọ́ra wa lágbọ́yé ni ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ilé ló sọ̀rọ̀ láti London. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà bàbá mi. Ìkàfẹ́ kú àlejò. Ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun ẹ kú fẹ́ láti ìlú London. Kọ àlejò wa ní àgbègbè kan bá túmọ̀ rẹ̀ bí ó bá ṣe jẹ́. Ẹ fẹ́ béèrè lọ́wọ́ àlejò wa ẹ sì fẹ́ kí wọ́n bá yín túmọ̀ ẹ̀ ẹnì ṣó bàbá mi wọ́n gbọ́ yín. Pé ni wọ́n ní igi jokoro mákùnrin lójú ìlú àti òwò. Bẹ́ẹ̀ ni. Wọ́n máa sọ ìdáhùn rẹ̀ kí wọ́n lè bá túmọ̀ rẹ̀. Ẹ ṣe alàgbà igi gangan mọ́gùn mi lójú àtòkèrè láti yẹ̀ báyìí. Òfin yẹn òwe yẹn nílẹ̀ Yorùbá ó ní tó ń kọ́ wa. Kákàntí ẹ̀ tó sọ ìtumọ̀ rẹ̀ tí èèyàn bá ń lọ sóko tẹ́ ẹ bá ń tí ọ̀pọ̀lọpọ̀ igi níwà lọ́tún níwà lósì tó jẹ́ kó ta síta ẹ̀yin fúnra lára yín
tẹ́ ẹ ti rí igi yẹn wọ́n ní igi gẹ̀gẹ̀rẹ̀ mọ́kùn lórí àtòkèrè lẹ́ẹ̀tì mọ́ tẹríba fún lẹ́ẹ̀tì mọ́ yẹ fún ní Yorùbá sí wọ́n sọ pé ọgbọọgbọ́n ńlágbàlagbà fi yé lọ́ní fi sá fún mọ̀lú pé ẹni burúkú ó lè kàn pa ẹni burúkú kọ́mọ́tàdé ẹ̀ lọ́jà yọ̀ọ́mọdọ́gbọ́n yẹ fún ṣẹ́ẹ́rì igi gẹ̀gẹ̀rẹ̀ mọ́kùn mi lójú àtòkèrè láti ntí ọba kó bá ní ntí ọba tó bá fẹ́ dọ̀ràn fún ni ìlú bí tá a wà yìí àwa náà mọ̀ ó sì ẹgbẹ́ ni bó sọ gbà ní gbogbo ohun tí èèyàn bá ń ṣe tó bá lè dọ̀ràn èèyàn fọgbọ́n sá fún ni bọ́ bá jẹ́ gbẹ́ ni bẹ́ẹ̀ ni ó sì jẹ́ nìyẹn sá. Bàbá mi ṣé à ń gbọ́ wa àfikún tẹ́mi ó fi kún tí bàbá mi wí ni pé owó ìfura ni kéèyàn ó fura igi gogoro mọ́ gùn mi lójú àtòkèrè láti ìwò owó ìfura ni ìfura sì lògùn àgbà bàbá mi àmẹ́yìn ti béèrè lọ́wọ́ àlejò mi o ẹ̀yin láfi ṣídìí abala kíkanjú ẹ mú béèrè ká tó fi yín lẹ̀. ẹlẹ́ẹ̀kẹta lẹ̀mí yín mú ohun yín ti lọ lẹ̀ o ẹ mọ̀ pé àgbọ́yé la gbọ́ yín gbẹ̀yìn béèrè lọ́wọ́ àlejò mi ẹ̀yin láfi ṣídìí ẹlẹ́ẹ̀kẹta lẹ̀ mú tò ṣé kálejò mi ó kà á fún yín àbẹ́mi kí n kà á fún yín. ẹ jẹ́ kí wọ́n kà fún wa èyí lè ṣe ẹ̀kọ́ máa lọ ká wọ́n ṣe wá ṣèrú fún yín ẹ̀yin rẹ ní London kí ló dé òpè wa wọn ò lè ṣèrú fún yín. ọ̀dà o bàbá wa ẹ ṣe gan ni ìbéèrè kẹta tẹ́ ẹ mú àkọ́kọ́ nínú ìbéèrè yẹn òwe ni wọ́n ní bí ọgbọ́n bá fogi ọ̀rọ̀ tí tó bá fogi òru tó bá sì fogi àràbà. wọ́n ní ẹ parí òwe yìí wọ́n ní bọ́gbọ́n bá fogi òro tó fogi àràbà kí ni parí ẹ̀ bàbá ẹkú ti náà mi ṣèrù wọn ò ní dá sí o. ó pakọ́sọ. ọ̀dà ìbéèrè kejì. ìgbàwo la máa ń lo owó yẹn ta. àgbàtẹ́ ẹ̀ mọ̀ sí mọ́ rẹ̀ ó lẹ́nu fẹ́ mọ̀ bàtẹ́ ńlá àti ìmọ̀ parí rẹ̀. àti ìsọ̀ parí rẹ̀ bàbá tó sọ̀ parí rẹ̀. ẹ̀rí bí ẹ sá pamọ́ sí báyìí èmi ò dá sí o. ṣé ká béèrè kejì. bẹ́ẹ̀ni mẹ́ta ni béèrè yìí. bẹ́ẹ̀ni. wọ́n ní kẹ́ ẹ dárúkọ Yorùbá mìíràn fún ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ kí lorúkọ míì tí Yorùbá ń pè. ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà. Bàbá mi ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́ la pè ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ tá à ń jẹ. ọ̀gẹ̀dẹ̀ omini. ẹ gbìyànjú bẹ́ẹ̀. ẹ tún fún wa míì sí. ẹ fún wa ní míì. ètò wúwo dáadáa. èyí tó tí gbogbo Yorùbá mọ̀. tí gbogbo Yorùbá mọ̀. ó fi pàkàtọ̀ ó ti dà èmi ò sọ̀rọ̀. ẹgbà o ìkẹta rèé o. ẹlẹ́ẹ̀kẹta rèé o. sílébù mélòó ló wà nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí? àkọ́kọ́ ojú kòkòrò. wọ́n ní sílébù mélòó ló wà nínú àwọn ọ̀rọ̀. sílébù mélòó ló wà nínú àwọn ọ̀rọ̀ Yorùbá yìí? àkọ́kọ́ ojú kòkòrò. sílébù mélòó ní bẹ́ẹ̀ bàbá mi? ojú kòkòrò sílébù mẹ́rin ni. ẹgbà o. ọ̀tán. ìkejì àgbàlagbà. sílébù mélòó? àgbàlagbà. ayé sọ̀rọ̀ ayé àlejò mi. yóò fẹ́ kí bàbá náà fẹ́ kí àtàjì ẹ̀fọ́ wò kú lọ. ẹ lórí ètò àwọn náà wọ́n ti kọ́kọ́ ta sí i. sílébù mẹ́rin ni àgbàlagbà. ẹ̀rí bí wọ́n ṣe pé ẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ lórí ètò kíkà ẹ̀gàn. ẹgbà yẹn ìkẹta òkú mọ́. sílébù mélòó ni kò kú mọ́. tó wọ́n gbà yóò náà. ẹgbà yóò náà ṣùgbọ́n ẹgbà ìbéèrè kan tán nínú ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ẹgbà ṣùgbọ́n orúkọ mìíràn là ń fẹ́ orúkọ tó gbilẹ̀ dáadáa tí wọ́n ń lò nígbà wáṣẹ̀ dáadáa ṣùgbọ́n gbogbo ẹ̀ ti ẹ̀gbà ayùn náà èmi ò ní sọ pé torí pé ẹ ti bú mi pé mi lè ṣèrú fún yín mo ti fọwọ́ wọ́nú o n
wọ́n fún yín láwo rẹ́kọ̀dù bàbá wa láti jọ Freedom Arena nílùú London èmi náà mọ̀ pé ìlú London lẹ ti ń pè inú yín dùn ẹ wà Manchester lọ́wọ́lọ́wọ́ báyìí. mi ò lè gbà lẹ́yìn. ẹ lè gbà. mo ní ife kan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín tẹ́lẹ̀ náà. ẹni fẹtẹ fẹ́ gbà lọ́wọ́ mi ṣé kìí ṣe ta fún bàbá wa tán wá sórí ètò. ṣe fún. Aṣíwájú Bẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti gbà á ti fi lé wọn lọ́wọ́ kí wọ́n tó kó lórí ẹ̀. ẹ gbà lọ́wọ́ wọn ṣe wá ní rẹ́kọ̀dù yìí ká nípa lè rí yín ní Manchester àmọ́ bàbá lè rí yín ẹ pè wá lẹ́yìn ètò á wà bí ó ṣe dandan yín ṣe gbọ́ bàbá mi ẹ pè wá lẹ́yìn ètò ẹ̀sùn á fi ránṣẹ́ sí yín yóò dandan yín àwọn ọ̀rọ̀ ṣítí ni yóò wúlò fún yín dáadáa ẹ ṣeun adúpẹ́ o tó àwọn olólùfẹ́ abala kíkanjú àlọ́ orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá. Ẹ̀lú ọmọ Adébọ́lá dókítà ló pè ó láti Manchester. Láti Manchester wọ́n ń gbọ́ yín o wọ́n ń gbọ́ yín o. Dókítà mi à ń gbọ́ yín lágbọ́yé ẹ mọ bọ́rọ̀ yín bọ̀. Àwọn náà ń gbọ́ yín. Ẹ ṣé gan ni o ẹ ṣé o adúpẹ́ gan ni o. Àmì àṣẹ. Àmọ́ rí ẹ̀yin náà bá o. Ẹni tí ń pè wá ẹ dákun ẹ fún wa ń ṣẹ́jú kan ẹ jẹ́ ń gbé ká rọra ní kẹ́ fún wa ń ṣẹ́jú kan. Àló ẹ dákun ẹ fún wa ń ṣẹ́jú kan ẹni tí ń pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kejì bàbá mi à ń gbọ́ yín ẹ kí àlejò wa. Ṣé fẹ́ dá sábàlá kíkanjú ni òun pé wá ẹ dákun ẹ mọ̀ bínú ẹ fún wa ń ṣẹ́jú kan wọ́n ti re bété wọ́n èé pẹ́ re bété bẹ́ẹ̀ lómi ọ̀bá ti gbọ́ pábàlá kíkanjú ìbéèrè atọ́kùn ìdè o. Bàbá mi ṣe fẹ́ mú béèrè èwo lẹ̀mí yín mú. Ìbéèrè karùn-ún. Ìkarùn-ún òpèwé dákúndábọ̀ ẹni sùúrù sójú òpó ìbéèrè karùn-ún ní kánmọ́kánmọ́ bàbá mi torí òun pèmí náà wà ní ojú òpó kejì ẹ dákun. Ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ̀ bàbá mi ẹ ṣe àyàn ògbìfọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí group kí ni àyàn ògbìfọ̀ group èèbó ni group o á ní group kí ni Yorùbá rẹ̀ dákun ní kánmọ́kánmọ́ bàbá mi o àròjọ́ músolókùn ṣé kí n bọ́ sí mi. Gúrùpù ẹgbẹ́ sí mi. Gúrùpù ẹgbẹ́. Ó dáa mo gbọ́ ìbéèrè ìtọ́kọ̀wọ́lé bàbá mi philosophy àlejò mi ti ń fi yín ṣe yẹ̀yẹ́ ṣé èmi nífẹ̀ẹ́ yín o ó ti tọ́. Wọ́n gbọ́ Yorùbá náà. Kí lẹ pé yìí? Amòye ní philosophy. Ó dà ẹlẹ́kẹta culture bàbá mi. Èmi ò fi yín lẹ́yìn o. Àlejò mi ni Amájà wọn lò. Culture bẹ́ẹ̀ ni bàbá mi. Culture ni ìbílẹ̀. Mo rógo lónìí. Ó dà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rẹ bàbá mi. Ẹ̀sìn ìbílẹ̀ culture. Bàbá mi. Ó dà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rẹ kí ni owó dúró fún níbi ayẹyẹ ìsọmọ lórúkọ àti pé irúfẹ́ àdúrà wo la fi ń ṣe nílẹ̀ Yorùbá kí lowó dúró fún níbi ayẹyẹ ìsọmọ lórúkọ ohun èlò ìsọmọ lórúkọ. Ṣé bàdúrà yẹn náà ṣe mọ́ lọ́nu bàbá mi ẹ ṣé bọ́ ṣe mọ́ ṣe é. Ó ṣe ń lọ díẹ̀ ó mú díẹ̀ látọ̀dọ̀ ìyún náà dáa bẹ́ẹ̀ bàbá mi ó dáa. Ìbéèrè ẹlẹ́kẹta wá rèé ẹ parí òwe yìí ṣé ń gbọ́ mi bàbá mi. Oúnjẹ tí wọ̀fà ń jẹ lóko olówó rẹ̀ kì í ṣe àjẹkanra ẹ parí ẹ̀. Ẹ wí bí wọ́n ti ń wí ẹ má ṣe láàrò àròsọ o. Bàbá mi ẹ mọ̀ pé bẹ́ẹ̀yàn bá pòwe ní ìsìn èyí ó ṣẹ̀ṣẹ̀ wá máa fọ́ ńgbò bá ti pòwe bó ṣe yóò pa kẹ́ ẹ pa bó ṣe yẹ kẹ́ ẹ pa ni kẹ́ ẹ tó fọ́ fún wa èyí tí ń fọ́ kẹ́ ẹ tó pa tán. Ó dà dókítà mi mo jẹ́ yín láwo rẹ́kọ̀dù bàbá wa kẹ́ ẹ mọ́ gbọ́nú ọkọ̀ yín
bẹ́ẹ̀ bá ti ń lọ ibiṣẹ́ ẹ ṣáà rọra fi sí kẹ́ ẹ mọ gbọ́rọ̀ sí ti lọ ẹ ṣeun adúpẹ́ o bàbá mi. wọ́n ń gbọ́ yìí wọ́n rẹ́rìn gan wọ́n rẹ́rìn ẹ kú mọ̀ pé mi ò sòótọ́ ọ̀rọ̀ wọ́n rẹ́rìn o. ẹ ṣeun bàbá mi a máa rí yín bá ẹ ṣeun adúpẹ́ o. tó àlọ́ òun pé wá ẹ má bínú ẹ dákun àlọ́ ìyá wa òǹkàwó lẹ̀mí yín mú ní kọ́mọ́kọ́mọ́ ìyá wa. ìkẹwàá. ẹ wò ó kẹ́ ẹ tó mú un. àlejò mi ti mú dání o ìbéèrè kẹwàá ń bẹ lọ́wọ́ wọn. 117 irúfẹ́ ìbéèrè àkọ́kọ́ irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní ọ̀kẹ́? wọ́n ní irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní ọ̀kẹ́ ìyá wa ọ̀kẹ́ ara orúkọ àmútọ̀run wá tà ń jíròrò lé lórí náà ni. ìyá wa ẹ̀yà ti bẹ̀rẹ̀ o wọ́n ní irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní ọ̀kẹ́. irú ọmọ wo là ń pè lọ́kẹ́ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé tá a bá bí tán ọmọ láyì mi wá tí àwọn òdò fi sọ ní ọ̀kẹ́. ìyá wa ṣèṣe kan ti ń sọ fún yín ohun yóò lo òkè mọ́ o. kò fẹ́ràn kankan lọ́dọ̀ mi. ọmọ tó wà lọ́dọ̀ mi ò gbọ́ nǹkan tẹ̀ ń fi kí màá ti ń bọ̀. ọmọ tó bá mú jí wá. tó bá mú jí wá. ìyá wa ẹ má ṣe fúnlẹ̀ṣẹ̀ lórí ètò ọmọ tó bá mú jí wá ní ayé lọ́kẹ́. ọmọ ẹgbẹ́ kiri tó ń wáyé. ìyá wa ẹ jẹ́ bọ́ sórí ìbéèrè mi ẹ jẹ́ bọ́. tó bá jẹ́ ṣe pé ẹ fún wa láàyè láti ṣàlàyé lórí orúkọ àmútọ̀run wa ni bóyá tá a bá ti sọ̀rọ̀ dé orúkọ ọ̀kẹ́ ìbáràn yín lọ́wọ́ kẹ́ lè gbẹ́ ilé. ìbéèrè kejì. ṣé ìbéèrè kejì ṣé àlàyé ipò ìyálóde nínú ìlú? ipò ìyálóde nínú ìlú. ìyálóde ìlú òun ni lẹ́yìn olórí. ìyá wa. láàárín àwọn ìjòyè. a mọ̀ pé láàárín àwọn ìjòyè ni wọ́n wà ṣùgbọ́n kí ni pàtàkì ipò yẹn láàárín ìlú? ipò ìyálóde ó ṣe pàtàkì gan ó máa mójútó gbogbo nǹkan tó ń lọ nílùú. òun náà ló máa bá wọn dá sí ọ̀rọ̀ ìlú pẹ̀lú ọ̀rọ̀. ìyá wa irú ẹni wo. ó kù díẹ̀ káàtó ìkẹta wọ́n ní ká ẹ parí òwe yìí bí kò bá sí ilẹ̀ kò lè sí ahéré. wọ́n ní ẹ parí ẹ̀ bí kò bá sí ilẹ̀ kò lè sí ahéré kí ni parí ẹ̀ yá wa. kí lẹ wí. wọ́n ní ká ẹ parí òwe yìí mà wọ́n ní bí kò bá sí ilẹ̀ kò lè sí ahéré. bí kò bá sí ilẹ̀ kò lè sí ahéré kí ni parí rẹ̀ yá mi. bí kò bá sí ilẹ̀ kò lè sí ahéré. ó dáa ẹ jẹ́ àṣebà ìyá wa ẹ jẹ́ àfún yín láwo rẹ́kọ̀dù bàbá mi kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ sí tí àdúrà èmi mọ̀ pé lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ìbéèrè ẹ kò jẹ́ pátápátá ni tó èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ àwọn rẹ́kọ̀dù ló dàbí pé ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àǹkárá ń sinmi ìrẹsì náà ń sinmi àwa mọ àwọn tó fẹ́ gbà ó kì ẹ̀ tó ti gbọ̀ngàn òun ẹ ń fẹ́ ṣayẹyẹ wọ́n bọ̀ wá gbàgbọ́ wọ́n múra wa jáde ní. ẹja mọ bá béèrè lọ abala kíkanjú la ṣì wà wọ́n sì mọ fọ̀rọ̀ jomi tó rọrùn pẹ̀lú àlejò agbáṣàgà mi pàtàkì kódà èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀. àló orúkọ yín àti ibi tá ẹ ti ń pè wá. ọ̀gbẹ́ni Adéyẹmọ láti ìlú Nàìjíríà ẹ̀jẹ̀ mú wa lọ́sẹ̀ tó kọjá ìbéèrè wo lẹ̀mí yín mú. èwo lẹ̀mí yín wá mú oníkánmọ́kánmọ́ bàbá mi. òǹkà kẹsàn-án lẹ̀mí yín mú ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án. ìyún náà dáa bẹ́ẹ̀ ní kánmọ́kánmọ́ bàbá mi ẹ jẹ́ súré kà fún yín. ìlú ilẹ̀ Yorùbá wo ni à ń pè ní ìlú Ọ̀yẹ́? ìlú ilẹ̀ Yorùbá wo là ń pè ní ìlú Ọ̀yẹ́? Bẹ́ẹ̀ni ìlú Ọ̀yẹ́.
Yàtí ìlú tó tutù dáadáa Ṣakí wọ́n pè é. Ṣakí mo rògbò lórí ètò ó dàbí ẹ pé tí òòrùn ló wá fa tòní nítorí kò tiẹ̀ wáyé mi ó dà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rẹ o bàbá mi Ṣakí ìlú Ṣakí tutù dáadáa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rẹ ẹ parí òwe yìí bá a bá fẹ́ yan iyán lódì kí ni parí ẹ̀ bá a bá fẹ́ yan iyán lódì iyán bá a bá fẹ́ yan iyán lódì bá a fẹ́ yan lódì tá a fẹ́ bá a ṣe ìparí rẹ̀. Ẹ parí ẹ̀ àlejò mi ti wú. Ọkùn àwọn ìbéèrè nínú ọ̀sán ẹ̀ kì í ṣe dọ̀ mi. Yorùbá náà ní bàbá mi àbí. Àdìgbóná jáde bàbá fẹ́ yan ìjẹ́ lónìí gbọ́dá mo mọ̀ pé adẹ́nu ó ṣàánú mi lónìí àdìgbóná jáde bàbá fẹ́ yan yán lódì iyún náà dà. Láwọn ṣe sísú o láwọn ṣe sísú o. Ẹlẹ́ẹ̀kẹta rèé bàbá mi kí lorúkọ òǹkọ̀wé ògbójú ọdẹ nínú igbó Orúmọlẹ̀ kí lorúkọ ẹni tó kọ? Ẹni tó kọ ògbójú ọdẹ nínú igbó Orúmọlẹ̀. Ṣé kò ní ṣe bàbá tí ó fagbó? Kí lẹ pè é? Bàbá tí ó fagbó wà. Fagunwa bàbá tí ó fagunwa àwọn ni wọ́n kọ ẹyọ kan lẹ́gbà. Ìkan lẹ́gbà nù mẹ́ta àwa báwo rẹ́kọ̀dù ó ṣe dánwò tiyín náà nílùú Nàìjíríà tẹ́ẹ̀mọ́ gbọ́ lágbọ̀ọ́yé ó dàbí ẹni pé èmi ọjọ́ rẹ́kọ̀dù lè ní àwọn àtàǹkárá àti fe. Ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun tó bàbá mi àròjọ mùsùlùkùn ó wù wá abala kíkanjú àwọn olólùfẹ́ abala kíkanjú wà dáadáa nígbà mìíràn àti ráyè parí àmọ́ bá a bá parí àwọn kan ti ń fi wáyà ránṣẹ́ sí wa náà bá ti ń sọ̀rọ̀ wípé àwọn fẹ́ ká tún ṣe abala kejì lórí àkòrí ọ̀rọ̀ orúkọ àmútọ̀runwá yìí àwa bá ṣe àwo ìgbìyànjú tá a bá lè ṣà lórí rẹ̀ tẹ́lẹ̀kùn fi padà wá àti ìsọkúnná rárá. Ìbéèrè tó tún tẹ̀lé ní kánmọ́kánmọ́ wọ́n ní ǹjẹ́ orúkọ àmútọ̀runwá ǹjẹ́ ó jẹ́ ohun àmúyangàn bí? Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ò fẹ́ kódà ìgbà tí mo tiẹ̀ kéré kankan ṣẹlẹ̀ ládùúgbò wa ń gbà náà ìyá kan ló bí dàda bí wọ́n ti ń bí ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń fa orí rẹ̀. Bọ́má tún ti fa báyìí yóò tún wù jáde. Wọ́n tún tún fa bá a bá pe ọmọ yìí ní dàda wọn ò fẹ́ ká pè ní dàda. Irú ìbéèrè yìí ó mú mi padà lọ sínú ìṣẹ̀lẹ̀ òun ni wọ́n wá ní orúkọ àmútọ̀runwá ǹjẹ́ ohun àmúyangàn ni bí? Àlejò àbáṣàgà mi ẹ dákun. Ẹ ṣé o ìbéèrè yẹn kò sí ìdáhùn bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́ lórí rẹ̀. Ìdí tí ò fi sí ìdáhùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ lórí ẹ̀ ni pé mo sọ fún yín pé orúkọ Yorùbá lórúkọ ọmọ ní irú ọmọ. Ọmọ tí ó bá ti ẹsẹ̀ jáde láti inú ìyá rẹ̀ tó ń là ń pè ní Ìgè. Ẹ̀dẹ̀gbọ́ bí wọ́n ṣe máa ń kí Ìgè àdùbí ọmọ bí ìyá òkú ọmọ bí bàbá ó sálọ kó sálọ. Àdùbí ni lóòótọ́. Ẹ bá dẹ̀ wo àwọn Ìgè láyìíká ní ọmọ tó le ni wọ́n. Bẹ́ẹ̀ni. Ẹ bá dẹ̀ tá a bá wá ní pé ọ̀dà o ọmọ yìí Ìgè ló jẹ́ káàdẹ̀rí wà tó ń wù. Ṣé ẹ rò pé inú ọmọ yẹn lè dùn pé Ìgè mọ̀ ni mí o pé tàbí ọmọ tí ìyá rẹ̀ kú tí wọ́n ń pè ní jọjọ lọ́jọ́ tó kú káwá sọ ọmọ yẹn ní jọjọ dàbí yeye rí mi sá. Ṣé ẹ mọ̀ pé yóò mọ ọmọ yẹn níran nǹkan ìbànújẹ́ gbà ní kì í ṣe nǹkan tó lè gbé sórí pé yóò mọ ọmọ níran yóò gbé máa pè mọ́ ẹ bá dẹ̀ tún wo ẹ wo. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló à ń gbọ́ yín ìyá wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló à ń gbọ́ yín ìyá wa ṣẹ́yìn náà ń gbọ́ wa. Ó ti rebété o ó rebété ni. Yàtọ̀ sí irú ọmọ yẹn irú ọmọ tó ní ká mẹ́fà ọwọ́ ṣé ẹ mọ̀ tó yàtọ̀ láàrin àwọn ọmọ káwá pè ní olúgbòdù. Ṣé ẹ rò pé ọmọ yẹn inú ò dùn ẹ mọ̀ pé n tó wà lára àmì tó wà lára rẹ̀ yẹn.
àlejò mi. Àló orúkọ yín. Ìyá wa ṣe ń gbọ́ wa báyìí. Orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá. Ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ìyá wa. Orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá ẹ dákun. Ìyáàfin Oyèlúdé ni láti Ìbàdàn ní Nàìjíríà ní o. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà ìyá wa. Ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni àbẹ́ fẹ́ mú ìbéèrè abala kíkanjú náà láwa sí ń jíròrò? A fẹ́ mú béèrè ni o. Ìbéèrè wo lẹ̀mí yín mú ìyá wa? Ẹ jẹ́ kí n mú ìbéèrè kejì. Ìbéèrè kejì ṣáàṣì ní ìbéèrè kejì ó sì ń bẹ òun rèé àlejò mi ò kà á fún yín o ìyá wa. Ó ti bẹ lọ́wọ́ àlejò mi. Ẹ pẹ̀lẹ́ máa o. Ìbéèrè àkọ́kọ́ òwe wọ́n ní àwọn àgbà bọ̀ wọ́n ní tibitire la wá sáyé kí ni tibitire dúró fún nínú gbólóhùn yìí? Ìyá wa ṣé ẹ gbọ́ wa lágbọ́yé? Ṣé béèrè yẹn yé mi? Bẹ́ẹ̀ni. La wálé ayé. Bẹ́ẹ̀ni. Wọ́n ní kí ni tibitire? Àwọn dúró fún mi wípé tí wọ́n bá bí ọmọ. Ibi ó láti jáde pẹ̀lú ọmọ. Ọmọ bá ti jáde ibi yẹn bíi placenta. Tó bá wá ní tibi tire. A jẹ́ wípé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ tí kò fi ní ìdákejì. Ilé ayé lọ bẹ́ẹ̀ náà ni. Àpò ọgbọ́n yín ò ní dálú ìyá wa. Ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣeun ẹ gbàánú ẹ wò. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Èmi ti ń pàtẹ́wọ́ fún yín bá ìyá wa. Ibi yẹn ibi ọmọ ni ire yẹn lọmọ àkókò tàbí ìkejì ṣe á yan ògbufọ̀ àwọn èso wọ̀nyí. Wọ́n ní ẹ ṣáàyàn ògbufọ̀ àwọn èso wọ̀nyí. Kẹ́ ẹ sọ wọ́n ní èdè Yorùbá òyìnbó ni wọ́n kọ wọ́n ẹ wàá sọ Yorùbá rẹ̀ fún wa. Àkọ́kọ́ garlic. Ìyá wa wọ́n ní kí ni Yorùbá garlic? Kí ni Yorùbá garlic? A nífẹ̀ẹ́ sí dáadáa. Garlic. Ìyá wa garlic mà ní. Garlic. Garlic ayù. Ẹgbàá. Akíkanjú ni yín lóòótọ́. Pumpkin kọ́ pumpkin. Ẹ gbọ́ pumpkin. Pumpkin. Kí ni pumpkin? Bẹ́ẹ̀ ni ìyá wa. Fàrà. Ó dàbí pé pumpkin ni wọ́n máa ń pe ìjọ lórí ẹ̀gúsí. Ìyá wa. Pumpkin. Ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ náà. Ẹ bá nìran rẹ̀ tó parí. Ìkẹta palm nut. Palm nut. Orí igi ọ̀pẹ nìyẹn tí ó wá. Palm nut èkùrọ́ nìyẹn. Ẹ gbà mí wọ̀. Pọ̀pọ̀ ńkọ́ pọ̀pọ̀. Pọ̀pọ̀ ńkọ́ o wọ́n ní pọ̀pọ̀. Ìbẹ́pẹ ẹ̀wọ́ ìwọ̀n ìyá wa. Ìkan ló fi kọ̀ sí ọ̀rọ̀ yìí. Ó ṣẹ́kù díẹ̀. Ó ṣẹ́kù díẹ̀ ó kò ní pumpkin yẹn ó kù díẹ̀. Ìkẹta ìbéèrè kẹta. Ẹ gbọ́ béèrè kẹta. Ó yẹ ẹni wọ́n sọ. Ẹ gbọ́ béèrè kẹta. Báwo ni a ṣe ń kí akọ̀pẹ ní ilẹ̀ Yorùbá? Ìyàwó àbò la ṣe ń kí akọ̀pẹ nílẹ̀ Yorùbá. Ìkíni wọn àti dáhùn wọn. Báwo la ṣe kí báwo ni ó ṣe dá yín lóhùn? Tí akọ̀pẹ bá wà lórí ibi. Wọ́n ní ojúgbòrò bò ìyá wa. Ojúgbòrò bò ìbọn lójúgbòrò tún. Àsìkò yìí ti ń lọ o. Ṣé ó dà ìyá wa ìyá ó ti sápá yín lórí mi ẹni wọ́n bomi wá ìyá wa ẹni wọ́n bomi wá kẹ́ ẹ momi torí àwọn béèrè ti sápá wa lórí yìí ìyá wa àmọ́ àfùyín lẹ́bùn wa ẹni wọ́n bá yín bomi ò ìyá wa ẹ dákun. Mo mọ̀ pé ẹ mọ̀ ọkàn sáfẹ́rẹ́ ni. Akíkanjú nìyí fún pẹ́rẹ́ tí ẹ̀gbá méjèèjì ìdàkọ́kọ́ o yàtọ̀ sí kékeré o àfùyín lẹ́bùn ẹgbẹ̀rún $2 wa ìyá wa ẹ ṣeun a máa rí yín bá láṣẹ dáríwáyé ẹ ṣeun o. Àmì àṣẹ ẹ ṣeun ìyá wa
ẹ̀yin nìkan lẹ gbìyànjú dáadáa lónìí lórí ètò wa tó bàbá mi àárí ọjọ́ mùsùlùkùn àmọ́ wọ́n ti ń ṣẹ́jú sí mi pé wọ́n fún wa ní àǹfààní ìṣẹ́jú péréte díẹ̀ sí i àásùré ní kánmọ́kánmọ́ torí àlejò amòye wa náà ń retí wa tó wọ́n wá ní ìbéèrè eléyìí ó wu èmi gan ǹjẹ́ ó yẹ kí ọ̀làjú ẹ gbọ́ mi o àlejò ní ọ̀làjú ẹ̀sìn àbí àṣà aláṣà ǹjẹ́ yóò gba orúkọ àmútọ̀runwá lọ́wọ́ wa bí? Nípòtò ayé òde òní kò sí gbogbo pé ọmọ kan dojú bolẹ̀ ẹ mọ́ mọ́ sọ yún mọ́ àbí ẹ̀sìn ò gbà mí láyè ẹ wò ẹ̀sìn onígbàgbọ́ ni mí ẹ mọ́ fọmọ mi lọ́kẹ́ o. Ṣé ẹ mọ̀ pé nígbà tá à ń tú ọ̀rọ̀ orúkọ àmútọ̀runwá amúdára wa lójú pé ọmọ fẹ́ o ọmọ kọ̀ o táàmì yẹn bá ti wà lára ẹ̀ à ń pè o wọn à pé o orúkọ yẹn wà nínú ayé ẹ àwọn Yorùbá àwọn ìdílé tí wọ́n mọ̀ bó ṣe wá sáyé láwọn òbí ọ̀kan tí ẹ sọ wọ́n mọ̀ pé lórúkọ yẹn ṣùgbọ́n nǹkan kan ló wà níbẹ̀ tèmi fẹ́ tó dàbí ẹni pé ó pàkàṣọ díẹ̀ nípa ọ̀rọ̀ ẹlẹ́sìn dé nígbà tí ọ̀rọ̀ ẹ̀sìn dé ọ̀rọ̀ ẹ̀sìn ìgbàgbọ́ àti ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí tó dé àwọn bàbá wa àwọn ìyá wa wọn ò mú bá wa ṣe mú wọ́n ní ìgbàgbọ́ ni àwọn sọ̀rọ̀ ní àwọn ń ṣe. àwọn ará Amẹ́ríkà lélẹ̀ àló pé wá orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá a ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi ń pè wá à ń gbọ́ yín o bàbá mi. Ọ̀gbẹ́ni Olúmídé láti ìlú Amẹ́ríkà à ń gbọ́ yín lágbọ́yé bàbá mi. Ṣé fẹ́ mú béèrè? Ìbéèrè wo lẹ̀mí yín mú bàbá mi o? Ìbéèrè keje orè níwájú mi ní kánmọ́kánmọ́ bàbá mi tó ìní lè ní jẹ́. Èmi mọ̀ pé gbélé Ọ̀gbẹ́ni Olúmídé torí ọ̀sẹ̀ tó kọjá fẹ́ dàbí ẹ̀ kó fẹ́ rí bákan. Ẹ̀yin náà bá wa pín bẹ́ ṣe ń wò wá ẹ pín káwọn ará Amẹ́ríkà ò mọ rí tá à ń ṣe ẹ ṣeun bàbá mi tó. Ìbéèrè àkọ́kọ́ rèé o wọ́n ní ẹ dárúkọ àmútọ̀runwá tó máa ń jẹ jáde níbi tí a bá ti ń fi owó súre fún yàn nílẹ̀ Yorùbá ibikíbi tá a bá ti ń fowó súre orúkọ àmútọ̀runwá ìmọ̀ jẹ jáde ń bẹ̀ kí lorúkọ àmútọ̀runwá ọ̀hún bàbá mi? Ó pàkàṣọ ṣé kí n bọ́ sẹ́lẹ̀ kejì bàbá mi? tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé o bàbá mi ẹ parí òwe yìí ọ̀tẹ̀ ní ń jẹ́ ìlú ń pè ọ́ kí ni parí ẹ̀ ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kí ni parí ẹ̀ ìlú ń pè ọ́ ọ̀tẹ̀ ní ń jẹ́ bẹ́ẹ̀ kí ni parí ẹ̀ bàbá mi? ọ̀pá kaṣọ. Yorùbá dára ó lẹ́wà dáadáa ṣé n bọ́ sẹ́lẹ̀ kẹta bàbá mi? Orúkọ ìbéèrè ẹlẹ́kẹta rèé kí ni orúkọ oyè kábíyèsí ìlú Ẹdẹ gbogbo kábíyèsí ló lórúkọ oyè wọn Olúbàdàn ní tìlú Ìbàdàn kí lẹ pé? Tìmí tó bà kan nu mẹ́ta àwọn rẹ́kọ̀dù yín ẹlẹ́ẹ̀kejì àwọn rẹ́kọ̀dù lẹ́jẹ̀ lọ́sẹ̀ tó bẹ̀rẹ̀ ti jà àwọn rẹ́kọ̀dù mi bàbá mi yóò kàn yín lára l'Amẹ́ríkà. ẹ̀bùn yẹn bẹ́ẹ̀ jó ọmọdé sáà ni. àlejò akẹ́sàgbà mi ní ijó ni ayọ̀ tiwa lágbára gbẹ̀dà bàbá mi ẹ ṣeun o á sọ ìdáhùn àwọn ètí ẹ mú àwọn ètò pàkàṣọ ẹ ṣeun á máa rí yín bá láṣẹ àdániwáyé ẹ ṣeun o bàbá mi tó àlejò mi ẹ jẹ́ àsúré káàkiri. àǹsà náà kàmọ́kàmọ́ níta tí mò ń bọ̀ lórí ìbéèrè tí wọ́n bá ní òbí ọmọ kan ló láṣẹ lórí pé wọ́n sọ mí lórúkọ oró ti mú wá wọ́n ti rí ẹ̀sìn ní o àṣà ní o kò sí tó lè dá ó yà bá bíbejì ní ìsìnkú lẹ fẹ́ sọ. bẹ́ẹ̀ni téèyàn ti rí méjèèjì. ẹ̀dá rí ẹ pé àwọn tó mọ̀ pé bèjì ni
tí wọ́n bá fẹ́ pè wọ́n ní táyé rẹ̀ dà kẹ́hìndé rẹ̀ dà so kò ìwọ̀nba ní ẹ̀sìn lágbára. ẹ ti sọ so ẹ̀ẹ̀mejì lẹ ti sọ mo fojú kò ní tẹ́lẹ̀ àmọ́ mo ti mú yín báyìí padà síta. Mọ̀ pé à ń tiraka ni. Kó dẹ́rùn. Atọ́kùn wa kọ́ o. Atọ́kùn kọ́. Ẹ jẹ́ mọ̀ pé téèyàn bá ṣe jojúmọ́ ewé yìí ti fẹ́ lára ọ̀sẹ̀. Ó ti dọ̀sẹ̀. Ó ti dà bẹ́ẹ̀. N ò wí nǹkan kan mọ́. Tó bàbá mi. Inú ló mú wa bá sì béèrè lè. Wọ́n ní ẹ báwọn kí oríkì ìbejì níwọ̀nba. Wọ́n ní èjì rẹ̀, ará àsokùn, ẹnu wẹ́wẹ́ orí igi. Wíníwíní lójú orogún, wọ̀wọ̀ lójú ìyá rẹ̀. Ìjì rẹ̀, ó bẹ́ kàsà bẹ́ kásá, ó bẹ́ sílé alákìsà, ó sọ alákìsà dá lásọ, yóò sọ́dọ̀ onígbà aṣọ. Ọmọ tí ìyá ń kúnlẹ̀ ẹbọ tí bàbá ń dọ̀bálẹ̀ ẹbọ ni wọ́n. So oríkì wọn lọ lórí oríkì. Àpọ́nì gangan ni sóò yẹn wà. Ẹ̀yin lẹ́jù sí mi, ohun tẹ́ ẹ lò kù tẹ́ ẹ lò mọ́. Wọ́n lẹ́jù sí mi lápò, wọ́n ọmọ bí sóò ní. Díyàlóde ni sóò yìí, àbí balógun ni sóò yìí, wọ́n tẹ̀lé ìwòye ètò ní lóṣù, abẹ́tò ṣàlùmá. Tó ó dàbí ẹni pé ibi tí wọ́n ti dánu dúró nù, ó wù mí kí n mọ ìbéèrè ṣì ń bẹ wájú mi, àmọ́ torí pé kò sí àyè fún wa láti parí òun wá ní ṣùgbọ́n ìbéèrè lè mú fẹ́ kẹ́ dákun kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ tó di pé mo yọ̀ǹda yín. Àmọ̀ràn wo lẹ ní fáwọn òbí lórí pé orúkọ ilẹ̀ Yorùbá àfẹ́ sọmọ mọ́ torí ayé ti dá yé ọ̀làjú ọmọ ẹlòmíràn àlejò wa náà wí lọ́sẹ̀ tó kọjá òkúta ni wọ́n fọ́mọ wọn stóòlù ló kọ tiẹ̀ òkúta ni ẹlòmíràn ó kọ ẹranko bí àwọn ọkọ bí ó ka jádáàkì aṣáàfẹ́ farawé èbú nígbà táyì sì ṣe èbú àmọ̀ràn wo lẹ ní fún fáwọn òbí. Iṣẹ́ ní tẹ̀ ń ṣe yìí iṣẹ́ ńlá ni o Ọlọ́run ló lè pín yín lérè kí sí èèyàn ẹni téèyàn ò bá ní èèyàn ò lè fẹ́ lómi àwọn òbí tá à ń sọ iná ọ̀pọ̀lọpọ̀ nù wọn ló ti sọ ilé nù Yorùbá dẹ̀ sọ pé ẹni tó bá sọ ilé nù àpò ìyà ló gbé kọ́ tẹ ẹ ráwọn ọmọ yẹn ó di dandan kán mọ bí tá a ti jáde wá ló fi jẹ́ pé ètò yìí Olúwa ti ń bẹ láyé tó ń bẹ láyé yóò gbòòrò jù báyìí lọ àmì àṣẹ bàbá mi yóò máa gbòòrò jù báyìí lọ èmi fẹ́ kí ètò yìí kó ṣe dé àyè ibi tí a ti ń kọ́ àwọn ọmọ wa ká pa àwọn ọmọ wa wá ká ràn wọ́n lọ́wọ́ láti mọ ìjìnlẹ̀ àṣà wa báwo la ṣe ń kí ìyàn báwo ni Yorùbá ṣe ń bọ̀wọ̀ fún ìyàn báwo la sọ wíwọ̀ wa ọ̀nà gbogbo àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ yẹn tẹ́ bá àwọn ọmọ tá a bí síbí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀rọ̀ yìí ò yé rárá. Wọ́n bá lọ léèwé wọn ò kóyìnbó ṣùgbọ́n nínú ilé ó yẹ ká máa fi Yorùbá ká fi máa kọ́ wọn ká máa fàṣà kọ́ wọn. Ẹ bá kọjá lára ọmọ Yorùbá mi kò sí bẹ́ẹ̀ ṣe dàgbà tó yóò kọjá fì yóò wò yín sùn báyìí ó dẹ̀ mọ̀ yín o wọ́n mọ̀ pé lè bàbá rẹ̀ ń lọ ẹ pàdé ẹ̀ lọ́nà yóò kàn fi kọjá ni. yóò kọ́ fún ìmí ò tiẹ̀ fojú pa ayé rẹ bó bá lè ṣubú kó ṣubú. àwọn ibi tí àdúrà tá à ń gbà ní pé. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. àló à ń gbọ́ yín o. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. n ò gbọ́ yín o. àló. kí ìdìbò sí láti Nàìjíríà lọ pé ìjọ náà. à ń gbọ́ yín o bàbá mi láti orílẹ̀-èdè Nàìjíríà lẹ ti ń pè wá. ṣé fẹ́ dá ṣètò ní àti wàá rọ́jọ́ múso lókùn mọ́ ṣé àṣùré mú béèrè torí bẹ́ẹ̀ ń pè wá láti orílẹ̀-èdè Nàìjíríà ní kánmọ́kánmọ́ bàbá mi. ìbéèrè ìbéèrè ẹ mú béèrè ní kánmọ́kánmọ́ bàbá mi ìbéèrè kẹfà ìbéèrè kínní ìkẹjọ àti kẹrin bẹ́ẹ̀ ńlẹ̀ ẹ súré ní kánmọ́kánmọ́ ẹ dákun. ìkẹfà. àti kẹfà òkè ìkẹjọ mo fẹ́ mú wá. ìkẹjọ lẹ̀mí yín mú ó dáa ní pápá bàbá mi kí ni orúkọ oyè ọba ìlú àgọ́ ọ̀wọ̀yè kí ni orúkọ oyè wọn. ohun yìí ti lọlẹ̀ bàbá mi ṣé ń bọ́ sí béèrè bẹ́ẹ̀ ni ṣé mò ń gbọ́ yín bàbá mi ẹ̀yin
ìwòye. Ó dáa ẹjọ́ ọmọ sẹ́lẹ̀ kejì ká mọ́ fàkókò ṣòfò bàbá mi. Ẹ parí òwe yìí. Ẹ parí òwe yìí. Fìlà ogun ní kọ́ni. Ẹ parí ẹ̀. Fìlà ogun ní kọ́ni. Kí ni parí ẹ̀? Ohun yìí tó ti. Fìlà ogun fìlà ogun ní kọ́ni. Bẹ́ẹ̀ ni ogun. Ìparí ẹ̀. Àmọ̀ wá wọ̀ o. Ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ bá ṣé kí sáré sọ ẹlẹ́ẹ̀kẹta àbí ìyọ̀ǹda yín ni bàbá mi. Ìkẹta. Ó sì wù mí fún yín lẹ́bùn. Ó dáa ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé. Ẹ ṣe àlàyé ìtumọ̀ àkànlò èdè wọ̀nyí. Alákọ̀ọ́kọ́ bí Yorùbá bá léèyàn fẹnu gbolẹ̀ kí ló túmọ̀ sí? Ó fẹnu gbolẹ̀ kí ló túmọ̀ sí? Ṣé à ń gbọ́ mi bàbá mi bí Yorùbá bá léèyàn fi ẹnu gbolẹ̀? Bẹ́ẹ̀ ni kí ló túmọ̀ sí? Ó tọrọ dáríjì. Ó dá ẹgbàáyùn. Ẹlẹ́ẹ̀kejì rèé bọ́ bá léèyàn fikùn lukùn ńkọ́ kí ló túmọ̀ sí? Ó fikùn lukùn. Ó túmọ̀ wọ́n jọ jíròrò. Wọ́n jọ jíròrò. Ẹyọ kan lẹ wá gbàánu mẹ́ta. Àwo rẹ́kọ̀dù lèmi ò fún yín o. Àwo rẹ́kọ̀dù lèmi ò fún yín ó tiẹ̀ ti rebété gan. Tó àárín ọjọ́ mú solókùn ní kánmọ́kánmọ́ bàbá mi torí gbogbo àwọn ìbéèrè ni mo gbọ́dọ̀ sọ ìdáhùn rẹ̀ ká tó kò lórí ètò. Àlejò amòye wa ó sì ti mọ retí wa. Ẹ dákun dábọ̀ ìbéèrè àkọ́kọ́ tàbí lọ́wọ́ òǹpẹ wa tí wọ́n ṣẹ̀ pè wá tán. Kí ni orúkọ oyè ọba ìlú Àgọ́ Ìwòyè? Ẹ̀bùmàwé ni orúkọ oyè wọn. Ẹ̀bùmàwé ti ìlú Àgọ́ Ìwòyè. Kábíyèsí akíyí o ẹ pẹ́ lórí tẹ bàbá ńlá yín láṣẹ àdániwáyé. A ní kí wọ́n parí òwe yìí. Fìlà ogun ní kọ́ni níbi tá a dé òun sí gbogbo ogun bá ṣe rí ní ojú bá tí Yorùbá gbìyànjú àti sọnù. Fìlà ogun ní kọ́ni níbi tá a dé òun sí. Wọ́n gba ẹlẹ́ẹ̀kẹta kan ṣe ìtumọ̀ àkànlò èdè fẹ́nu gbolẹ̀ kí ènìyàn túbá kí ènìyàn tọrọ àforíjì pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ kán fikùn lukùn kájọ jíròrò ríronú papọ̀ lórí nǹkan kan. Ìbéèrè mìíràn tún lélẹ̀ á ní kí wọ́n dárúkọ àmútọ̀runwá tó máa ń jẹ jáde níbi tá a bá ti ń fi owó súre nílẹ̀ Yorùbá. Dàda ni o àwọn èèyàn á nítò ojú owó kì í pọ́n dàda àwọn àgbàlagbà ni wọ́n wí bẹ́ẹ̀ dàda ni nídìí eléyìí ìgbàgbọ́ wa ni pé ilé ẹbí tí dàda bá wà ojú owó èèpọn wọn. Nídìí eléyìí ẹja máa ṣe gbogbo àwọn ìwádìí tó jẹ máṣá àti ṣe ilẹ̀ Yorùbá àní tọrọ jẹ láṣẹ adániwáyé o ẹ̀bùn tá a bá ní àwọn ajínigbẹ̀bùbà wọn ò ní jàgbà lọ́wọ́ gbogbo wa. Tó a ní kí wọ́n parí òwe yìí ọ̀tẹ̀ ní jẹ̀lú ń pè ọ́ ìparí rẹ̀ rèé o kálukú ló ní orúkọ tá a fi ń pè é bó bá ti ń di pé ìlú ń pè ọ́ o ọ̀tẹ̀ ti wà ń bẹ̀ tẹ́ ẹ̀dá akọ rẹ̀ mọ́ ọ̀tẹ̀ ti wà ń bẹ̀ ni àwọn bàbá wa ń wí. Kí ni orúkọ oyè kábíyèsí ìlú Ẹdẹ Tìgbín ọgbà eléyìn Ọ̀gbẹ́ni Olúmídé láti Amẹ́ríkà. Ìbéèrè ohun tún lélẹ́yìí tó wà wájú mi àwọn àgbábọ̀ tibitire ìyá wa wó gbogbo ẹ̀ pátápátá. Ìbéèrè ẹyọ kan tó dàbí ẹni pé pumpkin ìyún ní elégédé ni ìyá wa. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tá a tún wá bí wọ́n ní báwo la ṣe ń kí akọ̀pẹ nílẹ̀ Yorùbá ẹmu àṣẹ o ìgbà àárọ̀ ẹ ṣeun bàbá mi ìdáhùn rẹ̀ sì ní ògùn àgbẹ̀yìn o. Tó ìbéèrè tó tún bẹ́ wájú mi ìlú ilẹ̀ Yorùbá wo là ń pè nílùú Ọ̀yẹ́ ìlú Ọ̀yọ́ ni o ìlú Ọ̀yọ́ là ń pè nílùú Ọ̀yẹ́. Ẹ wò ẹ tún ti mú gbọ̀ngàn lọ́yọ̀ wá. Tó a tún wá ní kí ọ̀gbẹ́ni wa tí wọ́n pè wá kí wọ́n parí òwe yìí. Bá a bá ń fẹ́ yan iyán lódì bá a bá ń fẹ́ yan iyán lódì parí rẹ̀ rèé o tẹ́ran là á kọ́ ó kúrò ní pé ká fẹ́ yan iyán lódì ká wá máa mọ ẹran jẹ á kọ gbogbo ẹ̀ ní. Bẹ́ẹ̀yàn bá fẹ́ jà kó kú jà pátápátá ní Yorùbá ń wí. Wọ́n là fọ́jú. So ìbéèrè tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta rèé ta ló kọ ìwé ògbójú ọdẹ nínú Orúmọlẹ̀ alàgbàdì ò Fágúnwà wọ́n gbà yín. Ìbéèrè tó tún bẹ níwájú mi irúfẹ́ ọmọ wo ni Yorùbá ń pè ní ọ̀kẹ́ ọmọ tí ó yí ara rẹ̀ mọ́ inú àpò wá sílé ayé ní Yorùbá ń pè bẹ́ẹ̀ ni inú tí wọ́n ná òun ni Yorùbá ń pè ní ọ̀kẹ́. Tó ẹ ṣe àlàyé ipò ìyálòde nínú ìlú ìyálòde ni olórí lóbìnrin
nínú ìlú, olórí gbogbo obìnrin nínú ìlú Ìyálóde, olórí májòbàjẹ́ lẹ́kúkú mọ gbogbo àwọn obìnrin sí nínú ìlú. A ní kí wọ́n parí òwe bí kò bá sí ilẹ̀ kò lè sí ahéré. Ìparí rẹ̀ rèé o. Ọlá àti ọbẹ̀ níyàn ń jẹ, ọlá àti ọbẹ̀ níyàn ń jẹ. Gbogbo wa àgbájọwọ́ ni àwọn bàbá wa ń gbìyànjú àti sọ. Ẹni báyìí oníkálukú ló ní ìwúlò títí wọn táwọn bàbá wa ń gbìyànjú àti sọ. Ṣé àyè ògùn fún àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Group ẹlẹ́gbẹ́jẹgbẹ́, philosophy, ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ, culture yìí ló ti ẹ̀yà mí lẹ́nu jù bàbá mi. Àṣà ni culture ojoojúmọ́ là ń pa irun rẹ̀. Àṣà ni bó ṣe wá lórí ìbílẹ̀ dé ó sápá wọn ó ti dà bẹ́ẹ̀. Ọ̀rẹ́ ẹgbọ́n tí dókítà àlejò mi ló wí bẹ́ẹ̀ mi ò wí bẹ́ẹ̀ o dókítà mi. Tó kí ni owó dúró fún níbi ayẹyẹ ìsọmọ lórúkọ àti pé irúfẹ́ àdúrà wo la fi ń gbà? Rírówó náà ni ò rírówó náà. Àdúrà sì ní owó ajé ògúngúnnísọ̀ níná ni towó. Ó rówó fi ṣayé o, ò ní táwọ́ ná. Ojú owó kì í pọ́n dáadáa, ojú owó ò ní pọ̀wọ̀ òkókó yìí báwọn bàbá wa ti fi ń ṣàdúrà nù. Ìbéèrè tó wá gbẹ̀yìn, a ní pé kí wọ́n parí òwe. Bí ọgbọ́n bá fogi òro tó sì fogi àràbà, ojú òde aṣèrè ní ti sọ̀kalẹ̀. Bó bá ti fo gbogbo omi tó yóò ti bọ́ọ̀lẹ̀ yóò wá kúkú wá lọ. Bẹ́ẹ̀ni wọ́n ní ọsàn torí gbajúmọ̀ tí ọ̀pọ̀ ẹ̀jẹ̀kẹ̀jẹ̀ ìmúkùmù ní òun pàápàá. Dárúkọ Yorùbá mìíràn fún ọ̀gẹ̀dẹ̀ wẹ́rẹ́, ọ̀gẹ̀dẹ̀ òmìnir bí bàbá wa ṣe sọ. Páráǹtà ló kọ tá à ń retí lẹ́nu yín, páráǹtà. Sílébù mélòó ló wà nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí? Bẹ́ẹ̀ni, ojú kòkòrò, sílébù 5. Ojú kòkòrò 5. Àgbàlagbà, sílébù 4. Àgbàlagbà 4. Bá a ṣe pè lọ́jọ́ kan gbà. Ọlọ́jọ́ ẹyin lẹ́sọ̀ọ́yún fún wọn. Kò kú mọ́. Ẹlòmíràn ti ẹ̀ ń béèrè kí ni sílébù? Sílébù ni ẹ̀gẹ́ ọ̀rọ̀ nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ̀gẹ́ ọ̀rọ̀ tá a fi ń gé ọ̀rọ̀. Àgbàlagbà. Ẹ wò ṣe é pé mo wí fún yín pé àlejò mi wọ́n kọjá fún yín. Ẹ dákun àlejò mi púpẹ́ àpè yín, ẹ dá wa lóhùn. Ẹ̀bùn wa rèé, àpè yín lórí ètò, ẹ sì jẹ́ wa láṣẹ adániwáyé. Adájọ́ ò ní dá yín dáadáa wọlé yín o. Àdúrà mi wá ní pé mo mọ̀ pé bàbá tún pè yín, ẹ tún wá sórí ètò pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. Ẹ̀bùn wa rèé pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé. A fún yín ni ẹ mọ̀ bínú. Ọkàn tó fún yín ni ẹ bá wa ṣàdúrà fún wa. Kí lè ro yín nípa ètò kó tó nípa ìyọ̀ǹda yín? Torí pé òun tẹ oníkálukú ó ṣọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ kò tẹ ti yín náà lu ètò yìí bàbá mi. Láti ìbẹ̀rẹ̀ ètò yìí, ọ̀rọ̀ kan lẹ́sọ̀ tó wú mi lórí. Ẹni tí ọmọdé bá dúpẹ́ orí àná yóò gbà mí. Bẹ́ẹ̀ni bàbá mi. Mo dúpẹ́ ẹ̀bùn tẹ fún wa. Ṣé wàá rí ju ẹ̀bùn yìí lọ? Ètò yìí ètò tó lágbára. Lágbára Ọlọ́run. Ìyálóde ni à ń jẹ. Ẹ tún ti máa wọn náà wọlé. Owó yóò ti pọ̀. Lágbára Ọlọ́run. Ètò yìí gíga ló ń lọ. Àmì àṣẹ bàbá mi. Aláàánú fẹ́tò Olúwa ó gbèdì. Àmì àṣẹ bàbá mi. Ju bí ẹ ti rò lọ. Àmì àṣẹ. Olúwa sọ di bàbàrà. Àmì àṣẹ. Yóò sọ di gíńlá. Àmì àṣẹ. Lórílẹ̀-èdè àti ní gbogbo orílẹ̀-èdè àgbáyé. Àmì àṣẹ. Kò ní pẹ́ tá ò ní ojú káàkiri ní London, Amẹ́ríkà, ní Nàìjíríà. Àmì àṣẹ bàbá. Ṣé ẹ rí ètò yìí tó kọ́ wa kò jẹ́ ká sọ lẹ́nu. Kò jẹ́ ká sọ lẹ́nu àwọn ọmọ wa gbogbo ibi tá a ti wá kò sí tá a lè sọ kò sí bá a ṣe fẹ́ sọ tó tí wọ́n bá rí tí wọ́n ń gbọ́ ó ní ìtumọ̀ sí wọn. Ìyá àti bàbá mi ò ráyè tẹ́rẹ́tò ló ń kó wọn jọ. Ntí mo àdúrà tèmi gbà ní pé kí Ọlọ́run ran àwọn èèyàn wa lọ́wọ́ kí ẹ̀mí oníkálùkù wa kó so papọ̀ nítò yìí kí a lè mú ètò yìí ká ṣe ní ká polongo ẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ni ọjọ́ tá a bá ń ṣe báyìí káwọn èèyàn kan ha káàkiri kan jẹ́ káwọn èèyàn gbọ́ kan ọmọ wọn jókòó ibi tó ti wà ní àwọn tó yẹ kó mọ̀ nílé àdúgbò bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí. Ìyálóde àǹdí ẹ ṣọ́ra yín. Bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí ọjọ́ ayé ti fi jára wọn nígbà tí ọmọ òyìnbó ti ń jẹ́ Kọ́lá nípa ayé ti fi jára wọ́n jẹ́ Lọ́lá wọ́n kàn jẹ́ pé àwọn òpè bákan lọ́la. Àdúrà mi ni pé
Ọlọ́run àánú yóò lọ rẹ̀ nìyí. Àmín àṣẹ. Àlàáfíà tó gbé Ọlọ́run jogún Àmín rẹ̀ àṣẹ fún bàbá. yín. Ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń rò ní rere nípa ètò yìí, Olúwa ó ṣe bẹ́ẹ̀ lọ fún Àmín wa. àṣẹ bàbá. Bẹ́ẹ̀ ìgbà míì bẹ́ẹ̀ tó pè wá kàn wá. Torí ètò tèmi nífẹ̀ẹ́ sí ni. Èmi náà ò fẹ́ gbàgbé ilé. Mo dẹ̀ fẹ́ kí àwọn ọmọ tá a bí sí náà káwọn náà lè sọ̀rọ̀. Èdè tó ṣe é mú yan gan. Ẹ mọ̀ pé téèyàn bá lédè kan fún èdè òyìnbó, ó máa ran òyìnbó lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Tédè bá ti ń pọ̀ sí, ó máa ń ranra wọn lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan ni o, ẹ ṣé pọ̀, mo dúpẹ́ ẹ̀bùn yìí o. Ẹ̀yin lẹ ṣe jù bàbá mi, ẹ̀yin lẹ ṣe jù. Inú tèmi gan ti ẹ̀dùn bá a pè wá. Omi ọgbọ́n tá a wá bù mú lára yín lónìí láṣẹ adániwáyé kò ní gbẹ o. Iwájú lọ̀pẹ́ ibi títí nínú wọn rè láṣẹ àlẹ́dá. Púpà tí ẹ pè yín tẹ́ ẹ jẹ́ wa, ẹ ṣeun àdúpẹ́. Kékeré ìtẹ̀bù, ìfẹ́ tẹ́ ẹ tiẹ̀ ní sí wa pé àwọn yìí ló ń pè mí tẹ́ ẹ sì dìde tẹ́ ẹ jẹ́ wa. Ẹ ṣeun àmọ́ rí mi bá o. Gbogbo ọmọ ọgbọ́n èmi á mọ wí fún gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà mo ní àti gbogbo ẹni tí ń wò wá tí ń gbọ́ wa àtẹ̀mí atọ́kùn fúnra mi èmi gan ń rí ọgbọ́n kọ́ àdúrà mi wá ni pé ọgbọ́n gbogbo wa kò ní dòbu láṣẹ Elédùmarè. Ẹ ṣeun o bàbá mi adúpẹ́ o ẹ ṣeun o. À ń gbìyànjú àti kàn sí àlejò amòye wa pàtàkì àti ìmọ̀ ṣùgbọ́n onímọ̀ ẹ̀rọ wa wọ́n ti ń gbìyànjú àti rí àlejò amòye wa pàtàkì bá sọ̀rọ̀ wọ́n bá ti darapọ̀ mọ́ wa wọ́n ò gbé wọn wọlé sórí ètò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ẹ mọ̀ pé abala mẹ́ta ni ètò Yorùbá ló làṣà ní abala orírun wa abala yìí ni àlejò agbáṣàgá wa tí wọ́n darapọ̀ mọ́ wa abala ẹlẹ́ẹ̀kejì ni abala kíkọjú tẹ́ ti máa ń ní àǹfààní láti pè wá tẹ̀sí mú ìbéèrè ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ nífẹ̀ẹ́ sí abala kíkọjú lọ́pọ̀lọpọ̀ nítorí pé oníkálukú wa ló ń rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́ nídìí rẹ̀. Nígbà tí wọ́n ṣe ń gbìyànjú àti kàn sí wa bá a bá rí orin ìyá wa èmi nífẹ̀ẹ́ sí àlejò amòye wa pàtàkì kódà ọ̀nà wọn pọ̀ ṣùgbọ́n wọ́n ṣe ìlérí pé àwọn ò darapọ̀ mọ́ wa lábẹ́ bó tilẹ̀ orí wọ́n ṣe ń gbìyànjú àti bí wọ́n bá sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn odi káàkiri àgbà ńlá ayé mo wí nǹkan kan lọ́sẹ̀ tó kọjá mo ní bá a bá ti rí wọn bá sọ̀rọ̀ ẹ̀yin náà ó rí wọn gbọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣẹ. Ìyá wa tó ẹ ṣe wá ti darapọ̀ mọ́ wa ìyá wa gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà ló ń gbọ́ yín. Àná ìyá wa à ń gbọ́ yín o ṣẹ́yìn náà ń gbọ́ wa. Ó dàbí ẹni kó tún ti rebété o. Ó rebété ni ìyá wa ajínrere dókítà wa Dùnní Ọlárẹ̀wájú àwọn ni wọ́n gbìyànjú àti darapọ̀ mọ́ wa lórí ètò. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa la mọ̀ wọ́n dáadáa. Ìyá wa ọpẹ́lọpẹ́ anointing ọpẹ́lọpẹ́ àmì òfòróró yàn ni gbogbo wa mọ̀ wọ́n dáadáa. Kódà olólùfẹ́ orin wọn ni wá. Àwọn èèyàn náà ló fìwé ránṣẹ́ pé tó afẹ́kẹ́ ẹ bá wa gbé ìyá wa ẹ bá wa gbà wọ́n lálejò ní abala amòye. A sì ń gbìyànjú àti rí wọn bá sọ̀rọ̀ àmọ́ ẹ kúkú mọ̀ pé ojú òpó nígbà mìíràn lábẹ́ bó tilẹ̀ wù kó rí lóòótọ́ àkókò wa àrí ọjọ́ àrí mú tolókùn ṣùgbọ́n a sì ń gbìyànjú bó ti wù wá. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ló tilẹ̀ tiẹ̀ mú orin wọn létí wọn kan tó jẹ́ pé gbogbo wa pátápátá là ń gbọ́ orin lágbóyé dáadáa. Kódà èmi gan nígbà tí mo wà níléèwé gíga nípa nǹkan tí gbogbo wa máa ń gbé káàkiri nígbà náà àti ìgbà yìí bá ti ń gbé káàkiri orin ìyá wa ni gbogbo wa máa ń gbọ́ ń gbà náà orin ọpẹ́lọpẹ́ anointing olúwa wa ní ìdájí bàbá ti ń wẹ̀ nígbà náà ó dàbí pé balùwẹ̀ fẹ́ ṣòjóró ẹnu ọ̀nà yàrá oníkálukú wa báyìí nílé ìwé gíga lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá ti ń bomi sára obìnrin ni ò kì í ṣe pé wọ́n lọkùnrin kò kó obìnrin o ẹ má látọ́kùn tún bẹ̀rẹ̀ àwọn obìnrin lásán ni o àwọn kan tiẹ̀ ń bẹ́ ń gbà náà tó jẹ́ pé àtùpà wọn láti inú yàrá wọn tó rọ́kùnrin ni wọ́n mọ̀ tán torí wọ́n fẹ́ rí oríṣiríṣi ìran ṣùgbọ́n nígbà náà orin ìyá wa la mọ̀ ń gbọ́ lágbọ̀ọ́yé dáadáa a mọ̀ ń gbọ́ lágbọ̀ọ́yé tá a mọ̀ jó tá a mọ̀ ní olúwa wa olówó orí mi ò máa ṣe mo dúpẹ́ tó kó mi yọ. Ohun kan tó tún wá yàtọ̀ lára ajínrere wa tèmi nífẹ̀ẹ́ sí dáadáa ni ìyá wa lábẹ́ bó tilẹ̀ wù kó rí bí wọ́n ti ń dán gọ̀jọ́gọ̀jọ́ nínú àwọn wọn láti ìgbà náà bẹ́ẹ̀ náà wọ́n sì ṣe ń dán gèlè orí wọn àtíkè wọn rẹ́fẹ́rẹ́fẹ́ ó sì dùn mọ́ wọn lára. Àdúrà mi wá ni wípé adájọ́ ò túbọ̀ máa mọ̀ wọ́n. Àlọ́ ìyá wa ṣe ń gbọ́ wa o. Ìyá wa ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà. Àlọ́ à ń gbọ́ yín o.
ó dàbí ẹni pé ojú òpó ò fún wa láàyè láti rí wọn bá sọ̀rọ̀ à ń gbìyànjú àti gbé wọn wọlé ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Ló Làṣà ẹ dákun dábọ̀ ẹ má bínú ẹ̀yin ṣàrà ẹ ní sùúrù fún wa torí pé lábẹ́ bó tilẹ̀ wù kórí èmi á máa ń rí wọn pé ẹnikẹ́ni tí Adẹ́dà bá ti pè ní àlejò wa á rí wọn bá sọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adájọ́ kẹ́ gbóhùn wọn dáadáa kò wá yé mi tí ojú òpó ń ṣe lónìí àwọn tó bá jẹ́ ní kàbí ìdí mi náà àrí wọn bá sọ̀rọ̀ mo nígbàgbọ́ tá àrí wọn bá sọ̀rọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Adẹ́dà ó fún wa ṣe agbára dániwáyé tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Ló dàbí ẹni tó onímọ̀ ẹ̀rọ òbí ti ní àwọn òun a ti gbìyànjú ṣùgbọ́n ó dàbí ẹni tó wà dániwáyé nù ṣùgbọ́n mò ń ṣe ìlérí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Ló Làṣà wípé lábẹ́ ìlú tilẹ̀ wù kórí kódà lẹ́yìn jíjà àlejò amòye wa lórí ètò Yorùbá Ló Làṣà ìyá wa kò ṣèlérí pé àwọn ń bọ̀ ní orílẹ̀-èdè yìí ní ìpínlẹ̀ oṣù díẹ̀ sísè wọ́n sì ti ní káwọn bá dé àwọn ò darapọ̀ mọ́ wa lórí ètò bó bá wá jẹ́ pé àráyè láti ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lónìí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ a jẹ́ wípé bí wọ́n bá wá sórílẹ̀-èdè nígbà náà gbogbo yín lẹ́ẹ̀ní àǹfààní láti rí wọn nílé agodo Yorùbá Ló Làṣà tẹ́sí láǹfààní láti ọ̀rọ̀ pẹ̀lú wọn Adẹ́dà ó mọ̀ fún wa ṣe o pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Ló Làṣà ó wu ní ká jẹun kó pẹ́ lẹ́nu àmọ́ gbọ̀ngbọ̀n lọ fún ní òjẹ́ aago 5 àbọ̀ tó yá parí ètò gan ti lù ṣùgbọ́n à ń gbìyànjú ká bàa lè rí ìyá wa bá sọ̀rọ̀ ó dùn èmi gan ó sì wù mí ká rí wọn bá sọ̀rọ̀ ṣùgbọ́n ó dàbí ẹni pé bó ṣe wù adániwáyé kó ṣe rí lónìí òní o mo wí lẹ́ẹ̀kan mo ní ọpẹ́ ní pẹ́ni sílé ayé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóògbé ti Yorùbá Ló Làṣà gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ abala kíkanjú gbogbo ẹ̀yin tẹ́ gbìyànjú láti wá gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú tẹ́ ráyè láti rí ní bá sọ̀rọ̀ ẹ ṣeun ẹ kúfẹ́ ẹ kú àdúrótì iwájú lọ́pẹ́ ibi tó ní kálukú wó mọ̀ rí láṣẹ adániwáyé Bùkọ́lá Ajítẹ́rù lèmi jẹ́ èmi ní atọ́kùn ètò Yorùbá Ló Làṣà lágbára adániwáyé lọ́sẹ̀ yìí tí gbogbo wa ń jáde wa kò ní bí aráyé nínú o àwa ní jáde lékú lọ́wọ́ ó ń bọ̀ lápò ọ̀tún ó ń bọ̀ lápò òsì kò ní ya ọ̀dọ̀ wa o àní ṣìrìn àní kúkú ọ̀wọ̀wọ̀ láṣẹ adániwáyé mo fẹ́ máa dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Ló Làṣà àmọ́ kí n tó lọ mo tún fẹ́ súré kí n tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dúró tì wá tí wọ́n fún wa ní ẹ̀bùn adúpẹ́ o láṣẹ adániwáyé iléeṣẹ́ Afili Concept ìyá wa dáadáa ẹ ṣeun fún ẹ̀bùn àǹkárá yín o iwájú lọ́pọ̀ ẹ̀bí tí yóò mọ rè láṣẹ adániwáyé iléeṣẹ́ S2 Ultimate Herbal Remedies ẹ ṣeun o ìyá wa ṣe ń gbọ́ wa àló ṣe ń gbọ́ wa ìyá wa àwa ń gbọ́ yín ṣẹ́yìn náà ń gbọ́ wa lágbọ́yé àló ṣe ń gbọ́ wa àló tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Ló Làṣà ohùn ya wa lẹ́tún gbọ̀n ṣùgbọ́n ojú òpó ò gbà wá láàyè láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àdúrà mi wá ní pé bó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n tún darapọ̀ mọ́ wa á gbìyànjú iléeṣẹ́ Afili Concept àwọn ni wọ́n ń ṣe ayẹyẹ àǹkárá ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ fún àǹkárá ẹ̀ẹ̀kan lọ́dún ní nílùú Manchester ojú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko wọ́n ti ṣèlérí pé àwọn ò tún fún wa láǹkárá sí i bó bá ti kàn wá lọ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n kúkú wí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Ló Làṣà àdúrà mi ni pé ọwọ́ wọn ò ní kàn sàlẹ̀ àpò láṣẹ adániwáyé iléeṣẹ́ S2 Ultimate Herbal Remedies ẹ ṣeun ẹ kú àdúrótì ẹ kú ìfẹ́ ẹ ṣeun fún ẹ̀bùn tẹ́ fi ránṣẹ́ sí wa mo wí fún yín mo ní nǹkan oṣù ń ṣe ségesège ní ìtọ̀ ṣúgà ní táwọn ń ṣe olú iléeṣẹ́ wọn Ìbàdàn ló wà iléeṣẹ́ Bright Fame Facilities ilé làwọn ń kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ fẹ́ ra lé ni ẹ fẹ́ kọ́ lé ni ẹ kàn sí wa á wà bẹ̀yìn àti wọ́n ṣe sọ̀rọ̀ kódà wọ́n ti sọ pé tẹ́ bá fẹ́ ṣe lé àwọn ò fún yín ní ẹ̀bùn ìdá 5 nínú owó tó yẹ kẹsàn kẹmọ òun lọ nítorí Yorùbá Ló Làṣà iléeṣẹ́ Glory Print ẹ ṣeun fún fetẹ kó fún wa o mo wí lẹ́ẹ̀kan mo lè tẹ ẹ tiẹ̀ kó ṣọwọ́ sí wa lóṣù yìí ó ń padà ní bí ọlọ́wọ́ nọ́mbà yìí ni bẹ́ẹ̀yàn bá ti bomi gbóná lù báyìí àwọ̀ rẹ̀ yóò tún yí padà yóò tún gbé pé Yorùbá Ló Làṣà Yorùbá Ló Làṣà ẹ ṣé o iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ rè àwọn ni Adẹ́dà gbé ètò tí mo pè tí mo ní èèbó ni ètò yìí ṣùgbọ́n àwọn orin Yorùbá náà yóò jẹ jáde níbẹ̀ Worship His Majesty ni wọ́n pè níjọ́ àìkú tó ń bọ̀ ní láṣẹ adániwáyé láago 6 nírọ̀lẹ́ Ukrainian Community Hall ibẹ̀ ni ó ti wáyé pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ Ọlọ́run Smedley Lane Chatham Green ní Manchester L88XP Ọlọ́run ó ṣọ́ ìpàdé gbogbo wa láṣẹ adániwáyé
mo tún dúpẹ́ ọpẹ́ mi pàtàkì lẹ́ẹ̀kan sí lọ́wọ́ bàbá mi Comfort Event Hall bàbá mi ẹ ṣeun o adúpẹ́ o. Àló ìyá wa ṣẹ́yìn náà ń gbìyànjú àti pè wá àló ṣe ń gbọ́ wa ìyá wa. Àló ó wù ìyá wa náà tí wọ́n bá gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá ló làṣà ẹ̀yin náà gbọ́ ẹ sì rí ìgbìyànjú tiwọn náà ṣùgbọ́n ó yẹ adániwáyé èmi á máa wí ní gbogbo ìgbà pé gbogbo nǹkan kí nǹkan ó ti wà nínú àkọọ́lẹ̀ bó ti wà dẹ́dà bẹ́ẹ̀ ló ṣe rí lọ́jọ́ tòní ẹ ṣeun ẹ kú fẹ́ lágbára adániwáyé òkè lọ́wọ́ gbogbo ní òmò lọ bàbá wa dáadáa aṣíwájú bẹ̀rẹ̀ àwọn wọn lẹ́ ń bá gbà béèrè mẹ́ta wọn láwọn ò gbé gbọ̀ngàn lẹ̀ fún wọn kí wọ́n ṣe ayẹyẹ wọn láì ní gba kọ́bọ̀ lọ́wọ́ wọn iwájú lọ́pẹ́ ibi tí yóò mọ̀ rè ẹni tọ́lọ́run mọ̀ ẹ̀bùn $2,000 lọ sí orílẹ̀-èdè Nàìjíríà n ò mọ bí wọ́n ṣe dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n èmi mọ̀ yín adániwáyé mọ̀ yín àdúrà mi wá ní wípé gbogbo ohun tó ń dùn nínú ayé yín ìkorò ní wọbẹ̀ wá ní tọrọ jẹ o ní ṣìṣe sì ní kan ìdààmú lábẹ́ bó tilẹ̀ ò kórí ṣeun o ẹ̀fọ́ àdúró sí ní látọ̀jú tó kọjá àdúpẹ́ o a máa rí yípa láti adániwáyé tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn òdì ìyá wa tún gbìyànjú ṣùgbọ́n àwọn tó ṣojú òpó mo fẹ́ yọ̀ǹda mo fẹ́ dágbére fún gbogbo yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó wu èmi náà kódà ẹ kúkú mọ̀ ìgbà mìíràn irú ọ̀sẹ̀ tó kọjá ó dàbí ẹni kó tiẹ̀ gbé wa fẹ́ wọ aago 6 ṣùgbọ́n lónìí ó ṣe wá dániwáyé àdúrà mi wá ní wípé kí adẹ́dà kó dákúdábọ̀ kó fún wa ṣe kó sì ju wa ṣe àló ìyá wa ìgbìyànjú tá a gbìyànjú fún lélẹ̀ àló ìyá wa ṣé ń gbọ́ wa àló ṣé ń gbọ́ wa ó yí adániwáyé o tó mo fẹ́ fi lè mo fẹ́ máa fi ṣe ìlọ́nà àyún lọ àyún bọ̀ òun lọ́wọ́ yún ẹnu lágbára dẹ́dà àwa lákòókò lọ á tún padà pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ adániwáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà oníyan ṣeun ọlọ́bẹ̀ ṣeun àtẹn tó ṣe hùn àtẹn tó ṣe hùn àtẹn tó dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá tẹ́ ẹ súre fún wa tẹ́ ẹ fi ọ̀rọ̀ gbóríyìn tẹ́ ẹ sílẹ̀ fún wa lórí ètò lágbára adániwáyé ìdáwọ́lé gbogbo yín pátápátá ire ní òmò yọrí sí o iwájú lọ́pẹ́ ibi tí oníkálukú wó mọ̀ ọ́rẹ́ sí àníṣìtọ́ àníṣìṣe láṣà dániwáyé ọjọ́ ìsinmi lọ́jọ́ òní ọjọ́ àìkú ni àní kúkú ọ̀wọ̀wọ̀ àní kúkú òjijì láṣà adẹ́dá gbogbo wa ládàgbà ládògbò pẹ̀lú ìyọ̀ǹda lọ́wọ́ dániwáyé tó mo ní ìpàdé wa bí oyin báyìí ní lọ́sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ fi orin mo fẹ́ fi dágbére fún gbogbo wa kó tó di pé a lọ o ẹ kúkú mẹ́ńtẹ́ ẹ ní ẹ má gbàgbé gbogbo àwọn tó ń fún wa lẹ́bùn ẹ ṣeun iwájú ọ̀pọ̀ kódà èmi fún ara mi tẹ́ bá fẹ́ ṣe ètò tẹ́ ń wá olùdarí ẹ má gbàgbé ẹ kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07914068090 iwájú lọ́pọ̀ ẹ̀bì tí wọ́n mọ̀ ní láṣẹ àdániwáyé tó ẹ ṣeun o ó dàbọ̀ orin Fẹ́mi Adébáyọ̀ kan ṣe fún ètò Yorùbá ló làṣà òun lẹ fẹ́ gbọ́ lágbọ́yé ẹ ṣeun ẹ gbọ́ kẹ́ gbádùn rẹ̀ Yorùbá ló làṣà àṣà Yorùbá ló làṣà gbọ́dọ̀ bàjẹ́ o àṣà Yorùbá ló làṣà àwa alálèdè èdè Yorùbá tiwantiwa àṣà Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ o. àṣà Yorùbá gbọ́dọ̀ àṣà àti ṣe ilẹ̀ wa ó máa gbọ́dọ̀ fọwọ́ ọwọ́ bàjẹ́ o. Yorùbá ló làṣà àwa lálẹ́ wa ètò Yorùbá ló làṣà pẹ̀lú Bùkọ́lá Àjíṣẹ́rù. Àṣà Yorùbá o gbọ́dọ̀ ṣòkòtò àbáwò yẹ yóò fi